كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. الحمد لله الذي هدانا إلى سبيل الرشاد، والصلاة والسلام على نبينا محمد المبعوث رحمة للعالمين، نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba afinimọ̀nà, ọba tí ó fi wá mọ̀nà sí ojú ọ̀nà Islam. abẹ́ Allah subhanahu wa ta'ala fitina àdánwò tí báyà téèyàn fi kú mbẹ́ kọ́lọ́mọdé ọ̀ṣẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. asalullah athabata wal istiqamata wat-tawfiqa wal-qubul. à ń bí Ọlọ́run ọba kọ́lọ́mọsá fẹsẹ̀ wa múlẹ̀ dáadáa lórí ẹ̀sìn Islam. Ọlọ́run ọba aláàkí kọ́ wa gba gbogbo iṣẹ́ tí à ń ṣe, ètí wọ́n ní ká ṣe tọ́lọ́run fi rán nábì sí wa, ó náà ní kọ́lọ́run ọba aláàkọ́mọsá jẹ́ àṣe dábà wá ṣe tán kọ́lọ́mọsá ìgbà fún wa. ìkẹ́ Ọlọ́run ọ̀la Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé pátá àti gbogbo àwọn sàábé rẹ̀ pátá. àdáwò tí báyàn téèyàn fi máa ṣàdúrà fún àwọn apá kan ará ilé ànábì kọ́lọ́mọjọ́ ọbẹ̀ nìkọ̀ọ̀kan wa. orí burúkú tí bá ní téèyàn fi máa ṣàdúrà fún apá kan sàábé, téèyàn máa wá fi àwọn apá kan lẹ̀ láì ṣàdúrà fún ọlọ́mọjọ́ ọbẹ̀ nìkọ̀ọ̀kan wa. ọlá agbára Ọlọ́run ọba wa gbogbo wọn lápapọ̀ àtàrà alẹ́ ànábì àtàwọn sàábé rẹ̀ kọ́lọ́mọ́sá bá pa gbogbo wọn pọ̀ kẹ́, àwa náà kọ́lọ́mọ́sá fi wá lépa bá wọn. èyí tó dáa jù nílé ọ̀rọ̀ tí èèyàn máa wáyé fún láti gbọ́, tí èèyàn máa ń fàṣekò rẹ̀ lẹ̀ fún, òun náà ni kó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ń jáde nínú tírà Ọlọ́run. ìtọ́lọ́run sọ dáa nábì ọ̀sọ́ Ọlọ́run níjà sọ, Ọlọ́run níjà gbọ́rú ẹ̀. Sunnah nábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òun nìkan náà ní ojú ọ̀nà tààrà téèyàn máa ń tọ̀, téèyàn máa ń fi rí yọ́nú Ọlọ́run. inú Sunnah náà láwa yìí, Ọlọ́run kó wá ṣe àlékún àgbọ́yé Sunnah wa. tá a bá ti wá ń gbọ́yé lílo rẹ̀ kọ́lọ́mọ́sá jẹ́ ọ̀rọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa. kọ́lọ́mọ́ bá aláàkó wá já sí pẹ́ lórí dáadáa, kọ́lọ́mọ́ wá já láti bọ̀tán dáadáa. àti dìire gbogbo alùsùnà, àti dìire àti wá rúure, kọ́lọ́mọ́sá jẹ́ àsọ̀rẹ́. fìtínà gbà, wàhálà gbà tí báyà téèyàn máa fi dàdàkúdà, téèyàn máa fi yàyàkúyà, kọ́lọ́mọ́jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. èyí tí wọ́n ní ká fi ìbánisọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí, nínú àwọn ọ̀rọ̀ tá a ní bùkátà sí ní àsìkò tá a wà yìí ni, òun náà ni lùzúmù àtàmásùkì bìlìkítàbí wa sunnati inda intishari lifitan. bó la ṣe dún ní ma Al-Qur'ani àtàdísì Sunnah nabi wa Muhammad nígbà tí wàhálà bá ti kálé kakó, tí wàhálà bá ti kálé tó ti kákó, tó ti wọ gbogbo nulẹ̀, fìtínà lọ́tún fìtínà lọ́sì, wàhálà lọ́tún wàhálà lọ́sì, ọ̀rọ̀ ayé ọ̀ balance, ọ̀rọ̀ ẹ̀sìn náà balance mọ́. ìsẹ̀mí wa Ọlọ́run wọlé àánú ẹ̀ Ọlọ́run wọ́n sábà ní ṣàtúnṣe rẹ̀. ọ̀rọ̀ ẹ̀sìn wa
ọlọ́mọṣẹ́ ìbá ní ṣàtúnṣe rẹ̀ àtàyè wa àtọ̀run wa ọlọ́mọdé kan ó bàjẹ́ ń bẹ́ o fìtínà ti dé báyàn táyé yẹn fi bàjẹ́ tọ́run náà fi bàjẹ́ kọ́lọ́mọdé ó débẹ̀ ní kọ̀ọ̀kan wa. lusumu tamasuki bil kitabi wa sunna wọ́n ní kátẹ́ńpẹ́lẹ́ mọ́ alukurani tó ti yé wa yẹn àti sunna tá a ti gbọ́ yẹn indal fitna nígbà wàhálà bá dé wal iltizamu bil qur'ani wa sunna wa ruju' ilayhima kamasdarayni lil haqiqati wan najati min ad-dalal wal inhiraf. kátẹ́ńpẹ́lẹ́ mọ́ alukurani àti hadisi nígbà tí wàhálà bá ti kálé kákó wọ́n ní ìtumọ̀ náà ni pé ibẹ̀ ni ká ti máa mú ìmọ̀nà ibẹ̀ ni ká ti máa mú ẹ̀sìn ibẹ̀ ni ká ti máa mú ìtọ́sọ́nà ibẹ̀ lòdodo wà ìwádìí méjèèjì mú òun náà ní máa mú yàn bọ́ nínú wàhálà fìtínà tábà ní fìtínà ò tí ì dé àǹtara wa ni fìtínà ti dé fìtínà tá ànábì ní ń bọ̀ ló ti ń dé o yọ́ọ́ máa wá máa kọ̀ sí ni fìtínà tá a bá rí lọ́dún ní ta ni ha èwo lélẹ́ inú ayé bàbá dọdún ti ń bọ̀ yóò tún burú jù bá ń lọ kọ́lọ́mọdé ti wo burú ń bẹ̀ bóyá ní ọ̀rọ̀ ayé àbí nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn yóò máa yàyà kú ya sí ní wọ́n máa dáadáa kú da sí ìwọ ni kọ́ bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn mọ́jìwọ́ wà ní inú wọn àtàwọn fámìlì ẹ̀. ẹ̀sìn àtàwọn tí wọ́n ń dàrú wọ́n máa pọ̀ sí ni torí àṣetánì òun náà ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru tó bá jẹ́ pé ọ̀sán nìkan ní bá ń ṣiṣẹ́ ni àbá sinmi lóru àtòru àtọ̀sán ní ìbílísù ń ṣiṣẹ́ òun kò kí í kú àwọn àlùjànnú tí ń ránṣẹ́ àwọn máa ń kú táwọn yẹn bá tún kú yóò tún gbé àwọn míì dìde ìbílísù gangan fún rẹ̀ ó ti sọ fọlọ́run pé kọ́lọ́run yọ̀ǹda òun kọ́ má pa òun táyé ó fi parẹ́ ọlọ́run lòun gbọ́ òun gbà àmọ́ orí ibú ló ṣe gbẹ̀yìn ọlọ́run faramọ́ torí kò bẹ́ẹ̀ lọ́hùn pé kọ́lọ́run ọba alákọ̀ọ́sánú ọlọ́run faramọ́ ọ̀tá rẹ̀ tẹ́mi rẹ̀ tó gùn jù ọ lọ ọ̀tá tẹ́mi rẹ̀ gùn jù ẹ̀mí yẹn lọ ọ̀tá tí ó jẹ́ pé yọ̀bọ̀ fà á ọmọ rẹ̀ àti àrọ́mọdọ́mọ rẹ̀ tí wọ́n ń bọ̀ ọwọ́ rẹ̀ ni ó dé sí yọ̀ọ̀dà kó tètè sáàdì ọlọ́run kọ́lọ́run sọ kó tètè sọ àwọn ọmọ rẹ̀ alifitan ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ní tí wọ́n pè ní fitan òun náà ní plural fitina kí ni wọ́n wá ń pè ní fitina wa ya mihnatun wa bala wọ́n ní àdánwò ní jẹ́ bẹ́ẹ̀ yẹmúrú bí al-insan àdánwò tí máa bọ́ mi èèyàn nú ayé ni wọ́n pè ní fitina àwọn olùmọ̀tsama àbí tí máa ń sọ̀kalẹ̀ sínú àwùjọ táwùjọ òfin ní rójú tó ní ráyè fi dinihim ó lè jẹ́ àdánwò tó bá wa nínú ẹ̀sìn táwa ń pè ha èwo lèyí tí tún ṣẹlẹ̀ yìí sẹ́sì ìsìláàmù náà sì lélẹ́yìí sáwọn àfa wa tá a mọ̀ lánàá náà lélẹ́yìí ṣé kùránì náà ni wọ́n sì ń tú yìí sáàdì ìsìn náà wọ́n sì ń kà yìí sẹ́sìn ọlọ́run náà sì lélẹ́yìí òdùnníyàhùn àbíkọ́ jẹ́ ọ̀rọ̀ tó ní àdánwò tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀mí ayé ẹ wo bá a ṣe ń lò sẹ̀mí tábà nígbà kan ọ̀dà tí mi bá tún dé yóò tún wá burú ju ti tàná lọ ìtumọ̀ ẹni pé bàbá ti wà nù gbà ìwọ gbìyànjú kó o di Qur'an tàbí sì mú tó fi lè rìn nínú àdánwò tó fi lè bọ́ láti rójú ráyè sin ọlọ́run ọba kó o tó pàdé ọlọ́run torí ọlọ́run níbi wá pé ìlú wo la dá wa sí àdúgbò wo la ń gbé àwọn challenge wo la ní láyé ọ̀rọ̀ kan náà lọ sọ ọlọ́run sì mẹ́ni kó ń bẹ̀
a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wala tamutunna illa wa antum muslimun. àyà yẹn máa ń já mi láyà gan. ọlọ́run ò béèrè kankan lọ́wọ́ wa tá a bá ti dákẹ́ tí wọ́n bá ti daṣọ bọ̀ wá lérí mọ́lẹ̀ wọ́n bá ti gbé wa pé wọ́n ń gbé wa lọ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bá ní ẹ sá gbìyànjú kẹ́ sá kú ní Islam. ọlọ́run ní ẹ sá gbìyànjú kẹ́ sá kú sínú Islam. You must die as a Muslim, as a devoted Muslim. Èyí dandan ni kọ́ kọ́lé tọ́pọ̀ ṣe ní dandan ni kọ́ joyè gbogbo certificate yẹn ò wúlò tó bá ti dákẹ́. Kì í ṣe dandan ni káwọn èèyàn mọ̀ ọ́ àmọ́ dandan ni kó kú ní mùsùlùmí. Àwọn fìtínà tó wá sọ̀rọ̀ àǹdí wa yìí bóòlù yẹn sì kú sínú Islam tí Ọlọ́run rí fáàsì ẹ̀gbọ́n wa ní Islam tí wọ́n dá wa ń ṣe mí ó lé yìí tọ́lọ́wọ́n bá láàrin fáàsì tó fi ní kẹ́ kú sínú ẹ̀ òun náà ní Islam tí Ọlọ́run bá fún ànábì lánàá Islam àná yẹn ni ọ wàá wá Islam yẹn lọ níbo ló ti rí minal Qur'ani wa Sunnah ìwé méjèèjì yẹn àwọn ọ̀tá ìsìn wọn gbìyànjú láti sọ ìdàgùdà mọ́ wa lọ́wọ́ nítorí kí ayé ó lè bàjẹ́ àtọ̀run àmọ́ Ọlọ́run ní gba ète wọn lérí ẹnì kọ̀ọ̀kan wa ìṣẹ́mi wa ò ní yapa sí Al-Qur'ani pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n ọba Ọlọ́run mọ́sá mú wa dójú báyìí lọ Ọlọ́run ní jẹ́ ẹ̀sìn wa yapa sí Al-Qur'ani àtàdísà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tábà wá ṣe náà kọ́lọ́ mọ́sá ìgbà lọ́wọ́ wa inna ummatal Islam lẹ́yìn táwọn ní tanra wa yín bàbá wa yín yá wa àwa mùsùlùmí lè ní ta'ishu al-yawma zamanan asiba wọ́n ní à ń sẹ̀mí tó le à ń bẹ nínú wàhálà nínú fìtínà oríṣiríṣi tahtaju ila an-najah min al-fitan kó kálukú wa ń wá àbáyọ tá a fi kó nínú fìtínà al-mutanawwi'a li'annahum iltabasa alayhim al-haqq wal-batil torí pé òdodo ó ti dàpọ̀ mọ́rọ́ irọ́ ti dàpọ̀ mọ́ òdodo méjèèjì wa ti wá lúmọ́ra wọn bígbà tá a bá da omi tútù àti omi gbóná papọ̀ ta ló fẹ́ ṣe kíni ta ló fẹ́ yanjú ẹ̀. tí wọ́n bá ti ní problem pẹ̀lú kẹ́míkà yìí o omi tútù àti omi gbóná kò yẹ ká dà á pọ̀ ó yẹ já separate ẹ̀ bóòlù ó ṣe separate àfi tọ́lọ̀ bá ràn ọ́ lọ́wọ́. o lè separate òdodo kúrò nínú aburú lásìkò tá a lò lọ́wọ́ yìí àfi tó bá ní nǹkan lọ́wọ́ pẹ̀lú ọlọ́ torí gbogbo bí tá a ti rò pé a ti rí bòjì òun ti ṣe kínní òun ti yọ síbẹ̀ gbogbo bí tá a rò pé a ti rí ìmọ́lẹ̀ òkùnkùn là ń ṣe kínní òkùnkùn là ń rí mẹ́ gbogbo bí tá a ti rò pé a ti rí ìmọ̀nà ìsìnà là ń ṣe kínní ìlà ń gbọ́ ń bẹ̀. wa min rahmatillah ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó wá ń sọ fún wa yìí pé ala fil fitnati saqatu ọlọ́run ọba ní alá ẹgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fil fitnati saqatu odò fìtínà ti gbé wọn lọ wọn lè padà sí èbúté mọ́ bẹ́ẹ̀ látara ìwé tá a kà àti bá àwọn òyìnbó lọ alukurani wọ̀ wá lérí mọ́ alukurani wọ̀ wá létí mọ́ à ń rí koran sí ìwé tí ọba gbà mú à ń rí àdínsì à ń rí sí ìlànà tí ọba civilization lọ à ń rí ìwà burúkú àwọn ń rí ní ọ̀làjú à ń rí ìwà rere à ń rí ní tìjú kò sí kankan tí atorí ẹ̀ jòkó lẹ́yìn káka ń pera wa sákèsí kíkálukú ó tún lọ lè ṣe kíni kó lè mójútó ara rẹ̀ ọwọ́ bẹ̀lọ́ nínú àánú rẹ̀ Allahumma a'inni ala dhikrika wọ́n gbàgbé láti máa ṣàdúrà yẹn Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik wọ́n lọ́rùn ràn mí lọ́wọ́ torí a ti wà nínú agbami fìtínà tó jẹ́ pé ọkọ̀ ilé ayé ó ti dẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ẹ̀sìn wa nílẹ̀ Yorùbá ó ti dẹ́gbẹ̀ẹ́
kíkálukú wọn máa já sínú odò fìtínà lókù àwọn yẹn sì ti ń já síbẹ̀ ẹlòmíì ọwọ́ kan ti wà nínú ọkọ̀ ọwọ́ kan ti wà nínú omi ẹlòmíì ẹsẹ̀ kan ti wà nínú ọkọ̀ ọ̀la ẹsẹ̀ kan ti wà nínú omi ẹlòmíì ti jábọ́lẹ̀ ó ti lọ kó sí ń tẹ́lẹ̀ sọ kò ní padà. ọlọ́run àbí ọ nínú àánú rẹ̀ mọ́sá ìsánú wa o ọmọ ìyá mi abúkátà dùà ẹ̀wẹ̀ tó lé ayé èmi ló sùn fún pé kò ní jẹ gbèsè dọ́rùn bá a ṣe jòkó lẹ̀ pẹ̀lú standard of living tá à ń ṣe kínní tá à ń lò yìí èyí mélòó ni owó olówó ní rámọ́ lọ́rùn kó tó jáde láyé pẹ̀lú bá a ṣe ń sẹ̀mí èyí mélòó ni òní dúró jọwájú ọlọ́run pẹ̀lú bó ló ṣe sẹ̀mí nílé ayé ọ̀rọ̀ táyé nìyẹn o ẹ wá já bọ́ síbi abala ẹ̀sìn fìtínà déédéé bíi pé ọ̀pọ̀lọpọ̀ wa àrínú kí mọ́ ìrun tí ọlọ́run bá aláàní á kí ọ́ ṣàlàyé àbí oníkọ́dé aflahal mu'minun alladhina hum fi salatihim khashihun ọlọ́run láwọn tí wọ́n là láàrin nínú odò fìtínà òun náà làwọn tí wọ́n ń kírun tí wọ́n ń bẹ̀rù ọlọ́run lérí irun ọ̀yàbò làwọn ń kí ni òjá rí irun kí ó ṣe ká kí fìtínà jíjẹ múmu irun yìí làwọn kan tó wọ́n ń dàrú yìí àwẹ̀ yìí làwọn kan tó ń bàjẹ́ yìí ọ̀rọ̀ hajj yìí làwọn kan tó ń dàrú yìí ẹ wàhálà tẹ́yìn ó ṣe kó tó rówó kójọ lọ hajj ọ̀pọ̀lọpọ̀ tó wà ń lọ Mọ́kà wọn lè ṣe ìranù mẹ́. wa min rahmatillahi ta'ala nínú àánú ọlọ́run ọba annahu anzala al-Qur'an wa bayana ọlọ́run sọ Qur'an kalẹ̀ ó sì sọ àlàyé Qur'an kalẹ̀ kí ni àlàyé Qur'an sunnatu rasulillahi sallallahu alayhi wa sallam wa amarana bitamassuki bihima ọlọ́run ọba ní ẹ̀dí méjèèjì mú al-Qur'an wa adharana min mukhalafatihima ọlọ́run ọba ní kẹ́sì sọ́ra kẹ́mọ́ ìyapa nabi sallallahu alayhi wa sallam ẹni aránsẹ́ yín yẹn ó ti gbé ìmọ̀nà wá fún yín ọlọ́run ọba ní bali yahdhari alladhina yukhalifuna an amri ọlọ́run ọba ní gbogbo àwọn èèyàn ọlọ́run ọba ní kí wọ́n sọ́ra kí wọ́n má yapa àṣẹ ànábì an tusibahum fitna Allahu akbar ọlọ́run ọba ní kí fìtínà kọ́ mọ́ bá wa ṣe kínní kọ́ mọ́ bá wa kọlù wọn aw yusibahum adhabun alim ká má bá jìyà lọ́run al-fitnatu fi dunya wal adhabu fil akhirah ọlọ́run ọba ní fali yahdhari ẹ wà very careful yahdhari ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ahlu sunna wal jamaa ẹ má yapa sunna o ẹlòmíì fọ́tò sunna nìkan ló kù lọ́kùnrin àbí lóbìnrin ó ti dágbére fún sunna tipẹ́ òfin sunna tó ètò ìsẹ̀mí ẹ̀ mọ́ fún ẹ̀ náà mà sọ pé business lélẹ́yìn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sí ẹgbẹ́ kan Suratul Nur aya 63 wal fitnatu naw'an àwọn àlùfáà wa wọ́n ní tá a bá ń pè fìtínà àwọn pé èdè lárúbáwá ni nínú àwọn èdè lárúbáwá tó ti di Yorùbá mọ́ wa lẹ́nu nìyẹn fìtínà alfitinatu fìtínà bíi àlàáfíyàtù àlàáfíà bíi àlìwájú wájú àlìfitinatu wọ́n ní ẹ̀rí fìtínà yìí ó pín sí méjì fitinatu shubuhat fìdín fìtínà ìrújú dàrúdàpọ̀ ẹ̀sìn tó ti kílà sọ nínú ẹ̀sìn àfa kan yọkàn yọ sí ọ lórí Facebook ọkàn tẹ fóònù rẹ báyìí YouTube tó ṣí báyìí wọn lọ́kọ́ jáde àbọ̀kàn bá níbi ìkómọ àbọ̀ bá wọn níbi ìyàwó yọkàn sọ ọ̀rọ̀ kan nípa ẹ̀sìn Ọlọ́run ní tó ti gbàgbọ́ láti 20-30 years tó ti gbàgbọ́ yọ dẹ̀ dá iyèméjì síbẹ̀ fún ọ. Allahu akbar àti kọ́lé máa ń pẹ́ àmọ́ àti daléwó kò pẹ́ rárá o ẹ jẹ́ àmọ́ lọ lè bẹ lọ́hùn o
mò ń ṣẹ̀sìn bọ̀ láti 40 years ó tí ì kú lérí ẹ o àfisù Qur'an ni wá àfisọ wọn ni à ń bojú wọn bora àwọn ẹlẹ́yà wọn ti játa o kọlọmọsí wọn náà mọ wọn ni o fìtínà ti dé tẹ́lẹ̀ à ń jó pẹ̀lú nìkọ́ọ̀bù lórí TikTok sẹ́wọ̀n pé ní tí ń sèyàn ó ti japa aṣọ tó ṣe kíni àtọ̀tọ̀wọ̀ ojú òde tí oníkànnì kan máa dá sí láì fún bóun ṣe fẹ́ lónìí ẹ̀ fìtínà ni wọ́n lérí ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà mi ti bàjẹ́ sínú ẹlẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ ẹlẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ òbí ẹ̀ ẹlẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ àwọn jàmáà mọ́sálásí ẹlẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ àwọn tájọ́ ń tajà lọ́jà ẹ̀rí kò ti bàjẹ́ sínú fọ́tò nìkan ló ti kíni ìlókù kálukú fura o báwọn ẹ̀dá ò bá mọ̀ ọ́ Ọlọ́run mọ̀ ọ́ kọ́dà Ọlọ́run mọ̀ ọ́ jura rẹ lọ ẹ̀já lè ṣàkíyèsí ó do fìtínà yìí kọ́mọ̀ bá gbé wa lọ àwọn èèyàn ti lọ o àwọn èèyàn ti kú sínú ọ̀run àwọn èèyàn ti kú sáyé wọ́n ní fìtínà alákọ̀ọ́kọ́ yìí alladhi fi salahu ayatina dunya wal ayatil abadiyya al khalida wọ́n ní ẹ̀rí fìtínà eléyìí èyí tá à ń sọ yìí tó jẹ́ fìtínà ìrújú ẹ̀sìn ìdàrúdàpọ̀ ẹ̀sìn gbogbo aláti gbà láti bí 100 years ago Bukhari ìgbé Sahih al-Bukhari tíra tá a máa ń ṣe kíni tíra tá a máa ń mú ẹ̀sìn bẹ̀ ni àwọn àgbààgbà fà tí wọ́n wà nílẹ̀ Yorùbá tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí kọ́ ọmọ ní kéwú nílẹ̀ Yorùbá gbogbo wọn ni wọ́n sọ ọmọ wọn ní Bukhari wọ́n sọ ọmọ wọn ní Muslim wọ́n sì kọ́ sínú tíra wọn ìpè nínú àwọn tíra tá a lè máa kà tá a fi gbẹ́sìn wáyé Sahih Bukhari wà ń bẹ̀ àti Sahih Muslim fa khalafa min ba'dihim khalfun adaa'ul kitab àwọn ọmọdé àwọn ní Sahih Bukhari yẹn àwọn nǹkan kí nǹkan lọ́wọ́ ń bẹ̀ wọ́n ní kò sí nǹkan kí nǹkan ń bẹ̀ ìwọ ni kò lè kéwú ìwọ ni kò lè kéwú tí kéwú bá sí kíní tí kéwú bá yẹ ọ nǹkan kí nǹkan tí àfàsọpọ̀ wà nù Buhari yìí sí kì í ṣe pé òun lọ fa ayọ̀ fún rẹ̀ ọlọ́ọ̀lẹ́ da tíra àwọn kan kọ́ ni ọlọ́ọ̀lẹ́ wo tíra àwọn kan àwa rí i pé tíra àwọn tí ó wò tí fi ń fọ́ọ̀tì Buhari ọwọ́ jẹ́ tíra àwọn ọ̀tá Islam ọ̀tá Islam sọ̀rọ̀ nípa Buhari ìwọ wa ń sọ fáwa mo sì ní gbogbo bí tẹ̀rọ pé ti bá bòjì òun ti ṣe kínní òun ti mú bẹ́ẹ̀ o wọ́n ní wàyí àdọ́mù fitinatayn ìdàrúdàpọ̀ ẹ̀sìn òun ló tóbi jù nínú fitina méjèèjì fitina ẹlẹ́ẹ̀kejì fitinatu ash-shahwa òun náà ni kí ayé gbé wa lọ ìgbádùn ayé ká mọ̀ lójú ráyè sẹ̀sìn Ọlọ́run aburú lòun náà àbábúrú tiẹ̀ kò tó kẹ́sìn ọ́ dàrú mọ́yàn lọ tẹ́sìn bá ti dàrú ayé yẹn náà padà bàjẹ́ ومن أصناف فتنة الشبهات inú àwọn fìtínà tó lágbára tó jálùwá tí gbogbo wa tá a máa wá bẹ Ọlọ́run kọ́lọ́mọ́jì ọkọ̀ ọ̀la wa kọ́ bọ́ sí inú omi ẹ̀fẹ́gbàtà wà ní eré omi tí ọkọ̀ ọ̀la ti ń lọ tí gbogbo wa tá ń gbatẹ́kùn tó dáa tẹ́nìkan ọkàn mú bí àáké àbádá ọkàn sá ìgbẹ́ kan nínú ọkọ̀ yẹn omi bá ṣe wọlé díẹ̀ àwọn fi kálukú wọn fa sọ di ẹni tí ń fẹsẹ̀ di ṣe mọ̀ pé tá a bá fura kí ni wọ́n padà ṣẹlẹ̀ jama
ọkọ̀ ojú omi ọ̀padà wọ omi dáàbà sọ́ra káàdì mójútó àwọn akakéwu akatira bẹ̀sìn jẹ́ yẹn ní gbóòrùn Ìsìlámù mọ́lẹ̀ Yorùbá wàlá samahala ọlọ́run sì ní já rírú ẹ̀ tọ́lá àwọn yòó ní kan ṣe nínú ayé tẹ́lẹ̀ ẹ̀gbọ́ ẹ̀sìn yẹn gan ti sú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ẹ̀sìn yìí náà sì ni àwọn ọmọ wa ni ó dé bá láàfin jèrè wọn nù sáré láàfin jèrè wọn jọ àlùkìyámà ẹ̀sìn yìí náà láàfin lòsẹ̀mí gbére wọn ni atashkiku fil Qur'an al-Qur'an wọn lòun ni wọn kọ́kọ́ dọ́gbé sí la alladhi yuthiru ribata hawla al-aqa'iq ad-diniyyati wa yu'addi dhalika ila da'fi al-iman wọn ni gbogbo àwọn tó jẹ́ òdodo nú ẹ̀sìn wa tá a gbàgbọ́ tí gbogbo wa ti mọ̀ àwọn kan dẹ̀ dé lára wa náà lórúkọ àfa lórúkọ pé àwọn ṣe research nípa ẹ̀sìn wọ́n dẹ̀ sọ fún wa pé níta ti mọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n dé wọ́n ní ìyà sáré wọ́n ní kò sí tí wọ́n ń pè ní ìyà sáré èkó mílíọ̀nù àti ń gbọ̀nà nínú àdúrà tani ká máa ṣe tàbá fẹ́ sálámà Allahumma inni a'udhu bika min adhabil qabr ẹ wùjọ́ táwọn bàbá wa kí ni tó máa dúrà yẹn Ọlọ́run mọ́sá ìsọ wa níbi ìyà sàárì ẹ wùjọ́ táwọn bàbá wa ti ń fi kíní ẹ̀ lé wa lẹ́nu nílẹ̀ Yorùbá ẹnìkan wá dé ló kọ pé òun ṣe research Ọlọ́run jọ máa fa òun náà fa lòun gbogbo ẹ̀yin professor ẹ̀yin professors ẹ̀yin doctors òun máa kọ yín kéwú gbogbo tó ti kà kó ju secondary lọ Ọlọ́run kọ professor kéwú secondary level ẹ̀ẹ́dẹ̀ wúra yìí máa ń wá mọ̀ ní ìwé bíi máa yàn wọ́n máa ń wá ìmọ̀ ní ẹni bá wá mọ̀ lọ́ máa rí ma al-asharatul mubashsharuna bil janna àwọn mẹ́wàá tí anabi mention nínú àdìsí kan yín pé wọ́n wà àlìjánà ó ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ó ní bóun ṣe fẹ́ wà àlìjánà bóòlù anabi ṣe sọ pé nìkan wà àlìjánà àwọn bàbá wa ń jọun bí kí o ṣe yẹ wọn ma tí wọn ma kà á fún wa ó wà bẹ́ẹ̀ náà ni Allah Allah subhanahu wa ta'ala ó ní iqtarabat as-sa'atu wa inshaqqa al-qamar Allah bá ní àwọn kèfèrí wọ́n béèrè pé àwọn gba Islam tí òṣùpá bá ṣe kíni tó bá ilé pín sí méjì anábìrẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá ọ̀dọ̀ náwó sọ́sùpá ó sì pín sí méjì àwọn akéwú dẹ̀sìn rú wọ́n dé wọ́n ní scientifically kò possible kí òṣùpá ó pín ọlọ́run dẹni wà inshaqqa al-qamar nínú Qur'an wọ́n yàrá ayatan yu'ridu amini miracle ni ìdágbé miracle ni pé ntí ọ̀ possible kọ́lọ́wọ́n bá aláwọ̀ wa mú possible nígbè miracle náà kọ́lọ́wọ́n bá aláwọ̀ kọ́mọ́sá ìlàwà kọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa. wa yu'addi dhalika ila du'afil iman wọ́n ní gbogbo àwọn ìmọ̀ tuntun tí wọ́n ń gbédè yìí afẹ́ tojúbọ Buhari afẹ́ tojúbọ Muslim afẹ́ sọ̀túnmọ̀ Quran tí ó yẹ yín wọ́n ní gbogbo ẹ̀ wọ́n fi ń ṣe kíni wọ́n fi di imani àwọn èèyàn kù láyé aw tarkil Islam àbíkẹ́lómi ọ̀fẹ́ kan kú kúrò nínú ẹ̀sìn Islam ara ẹni ta'anu shi'ati al-imamiyya fi sahaba nínú àwọn fìtínà tó jálù wá ti ń lọ táwọn bẹ nínú ẹ̀ báyìí òun náà ni àwọn Shia al-Imamiyya tí wọ́n wà ní Iran wọ́n ti ní ọmọ káàkiri ayé wọ́n ti bímọ káàkiri ayé wọ́n wá ń wá láti fi ẹ̀sìn àwọn múlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀sìn wọn dẹ̀ ní fìtínà ni kí ni ẹ̀sìn wọn takfiru sahaba Abubakar Umar Uthman ẹ máa pè wọ́n ní kèfèrí kọ́lọ́hún tó yọ́nú sí Ali àti al-Miqdad àti Salman al-Farisi
àti Abu Dharr al-Ghifari àti Hasan àti Hussein àtàwọn ọmọ wọn àti Fatima wọn làwọn tí ó kù lẹ́yìn ànábì tí wọ́n jẹ́ mùsùlùmí nìyẹn. Gbogbo àwọn sàábé tó kù tí wọ́n ń lọ bíi 120,000 sahaba wọ́n ní kèfèrí gbogbo wọn. wàhálà ti dé àbí wàhálà òde Abubakar Siddiq hadhi al-umma wọ́n ti gbé dẹ́kọ̀ àwọn wọ́n bẹ tí wọ́n fẹ́ gbé sí wọ́n ti gbé dẹ́kọ̀ sẹ́ Èkó wáyé wọ́n làwọn ti gbé Dágége wọ́n gbé lọ́wọ́ wọ́n fẹ́ lọ́ǹṣì ẹ̀ gbogbo àwọn afásùn náà wọ́n ń pariwo pé káì ẹ gbọ́dọ̀ gbìn káì ẹ gbọ́dọ̀ gbélẹ̀ gbogbo àwọn afásùn náà tẹ̀ ń bẹ́ẹ̀ lọ Yorùbá kọ́dà níbi tí Ọlọ́run ọba àlá tó fẹ́ sànù wa dé àwọn fóun bí díẹ̀ ìgbé ara wọn àwọn náà ti ní ọ gbọ́dọ̀ gbélẹ̀ ṣé àkẹ́ fàtàṣáyọ̀ madmum òkè sẹ̀sìn Ọlọ́run wọ́n gbàgbọ́ pé gbogbo ẹni tí ó bá gbà pé ìyàwó Aisha kèfèrí ni àti Hafsa àwọn ìyàwó ànábì wọ́n ní kò kí sẹ́ni Ọlọ́run ó bá wà pé ẹni Ọlọ́run ni ọ́ àwọn ìyàwó ànábì pátá kafirat kèfèrí gbogbo wọn àwọn ìyàwó ànábì táwọn èsì alul bayt wọ́n ní Ali nìkan àti Fatima àti Hasan àti Hussein àtàwọn ọmọ Hussein àwọn ní àlífà tí ànábì sàsọ́lẹ̀ fún ká máa jẹ́ àlífà lẹ́yìn òun ìwé náà wá dà tíra náà dà Yahudi kan ló ní ó wà lọ́wọ́ òun Abdullahi ibn Saba ó ní ọwọ́ òun lọ́wọ́ Yahudi tó wá darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ó lóun níwèé yẹn lọ́wọ́ sẹ́ni pé àwọn ọ̀tá àta tí wọ́n wá darapọ̀ mọ́ àwọn mùsùlùmí kan lè bá àdì ọ̀tá lé láti paná Islam láti dá wàhálà lẹ̀ sínú Islam kò síbi tí ṣé àwọn àwọ̀ láyé tí ogun ò ní ṣẹlẹ̀ mẹ́ àwọn náà dẹ̀ máa ń palẹ̀ mọ́ ẹ̀ sẹ́kísẹ́kí sábà pé gbogbo bíjọba ti ní sọ́jà lòun náà ní sọ́jà àdìtẹ̀ kọ́wọ́ tó bà wọ́n ti wá fèlì ní north wọ́n wá ń wá bí tí wọ́n fẹ́ gbé sí ní south ń bí ọkọ̀ wá lẹ́kọ̀ọ́ Èkó ọgbà wọn wọ́n sá lọ lọrin Ìlọrin ọgbà wọn wọ́n tún wá padà sẹ́kọ̀ọ́ àfa gègé ó ní ṣé àtò àlì lè mi ó ní ṣé àní mi ọ sọ gbogbo yín lẹ́gbọ́ ẹ wá ní wàhálà ò tí ì dé ó ní ṣé àtò àlì ìlòhùn kí ni ìgbàgbọ́ àwọn ṣíà wọ́n ní àlì ní àlífà àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yìí ṣíà tó àlì làwọn náà ń pera wọn gbogbo aráàlú làwọn á dìde pé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ torí fìtínà ńlá ni ọlọ́wọ́n bá aláǹsàlàyé nípa àwọn sàhábà ọlọ́wọ́n bá ní للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم ọlọ́wọ́n bá Allah ó ní ó ti wà fún àwọn aláìní tí wọ́n fi ìlú wọn lẹ̀ lọ Madina àwọn tó ń ṣe hijira الذين أخرجوا ọlọ́wọ́n ní الذين خرجوا الذين أخرجوا ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n lé jáde àwọn kèfèrí Mákà min diyarihim nínú ilé wọn wọ́n ti kọ́lé ẹ̀mí wọn ti balẹ̀ wọ́n wá lé wọn jáde nítorí Islam wa amwalihim ukhriju min amwalihim wọ́n lé wọn jáde nínú ọlá wọn nínú owó wọn nínú àwọn fáàmù wọn amwalihi wọ́n lé wọn jáde nínú owó wọn wọn ò rí owó yẹn gbé lọ Mádínà ilé fáàmù dúkìá àwọn nǹkan èso àwọn ẹran tí wọ́n ń sìn
ọlọ́wọ́n bá ní yabtaguna fadlan minallahi wa ridwana ọlọ́run ni wọ́n wà mo sì dá wọn lọ́lá náà ìyọ́nú ọlọ́run bá ni wọ́n wà mo sì yọ́nú sí wọn wa yansuruna Allaha wa rasulahu ọlọ́run bá ní àwọn tí wọ́n kò ní Mákà lọ Mádínà ní Abubakar Umar Uthman yìí ọlọ́run bá ní wa yansuruna Allah ọlọ́run ni wọ́n ràn mí lọ́wọ́ o ṣe à ń gbọ́ wọ́n mọ̀ dé ìlú burú wa yansuruna Allah ọlọ́run àwọn tí wọ́n ṣe yíjíra yìí ọlọ́run ni wọ́n kún mi lọ́wọ́ wa rasulahu wọ́n sì kún ànábì mi lọ́wọ́ ọ̀rọ̀ ńlá kìí sí ní àárín yẹn wọ́n lọ́wọ́ ni wọ́n ràn mí lọ́wọ́ àti mọ̀ pé ànábì náà ni wọ́n kún lọ́wọ́ àbí tọ́lọ́wọ́ ni wọ́n ràn ànábì lọ́wọ́ tó dákẹ́ àti mọ̀ pé ọlọ́run náà ni wọ́n ṣe kí ni wọ́n ràn lọ́wọ́ ọlọ́wọ́ wọn mẹ́ńṣà Allah wọ́n mẹ́ńṣà rasul yansuruna Allaha wa rasulahu wọ́n ràn Allah lọ́wọ́ Allah ní sọ̀rọ̀ yìí ẹ mà dáwọ̀ tí tẹ́ kàn kò síbi tẹ́ gbé ṣe àwọ̀ nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ yóò dá tọ́lọ́wọ́n bá wọn ọlọ́wọ́n bá ní wọ́n ràn mí lọ́wọ́ wọ́n sì ràn nábì lọ́wọ́ ulaika humus sadiqun ọlọ́run láwọn ìyẹn ni olódodo tó ń bẹ nínú àlùmà àwọn olódodo làwọn àwọn ṣé àwa sọ pé òpùrọ́ ni wọ́n kèfèrí ni wọ́n Suratul Hashr lọ́wọ́ tí a bá sọ pé Qur'an tó wà lọ́wọ́ wa yìí òdodo ni táwọn ṣéyà náà táwọn náà ń sọ pé àwọn ò ní Qur'an mi lẹ́yìn èyí tó wà lọ́wọ́ wa tó sì jẹ́ pé irọ́ ni wọ́n ń pa àwọn àmọ̀ pé wọ́n ní Qur'an mi àmọ́ kò sí sọ síta tí wọ́n fọwọ́ ara wọn kọ àwọn méjèèjì àjọ gbà pé tírà Ọlọ́run ọba ní al-Qur'an Karim wal-Qur'an la yazalu haqqan ila qiyami sa'a Qur'an ò ní yẹ̀ kò ní bọ̀ kò ní bò Qur'an ò ní yẹ̀ kò ní bò ní ìwé òdodo táyé ó fi ṣe kíni táyé ó fi parẹ́ ìtọ́wà ń bẹ òdodo ni wọ́n máa jẹ́ táyé ó fi parẹ́ nítorí pé Ọlọ́run ọba Allah mọ ìbẹ̀rẹ̀ ọmọ àárín ó sì mọ ìgbẹ̀yìn nítorí wọn wá sọ òdodo ni wọ́n máa jẹ́ Qur'an ni wọ́n ń kọ̀nfàmù yìí pé olódodo ni wọ́n máa jẹ́ olódodo oye lójú ayé ànábì àti lẹ́yìn rẹ̀ títí tọkọ̀ kan tí wọ́n fi jáde láyé àmọ́ wá fi òdodo ròyìn wọn títí táyé ó fi parẹ́ tẹ́yìn bá lóun ọgbà pé lódodo ni wọ́n ìtumọ̀ ẹni pé ń sọ lẹ́nu rẹ̀ lọ́hùn pé òun pe Al-Qur'ani ní irọ́ ẹni bá ti pe Al-Qur'ani ní irọ́ sáàpé ní mùsùlùmí làwọn fi dìkílà yìí pé àwọn ṣé al-Imamiyya al-Ithna Ashariyya tí wọ́n gbàgbọ́ nu tá à ń sọ yìí they are not Muslim ayé kírun sí wọn la ayé sì kírun lẹ́yìn wọn wọ́n tó kéwú Kùránì ò yí ọ oníṣẹ́bí ṣé àná ibi àjọpàdé Mákà ṣebí àwọn náà wọ́n múra ṣebí ṣé à ṣebí àwọn náà kírun àdéhùn bá ti gba nǹkan kan gbọ́nu Kùránì gbogbo tí wọ́n ń ṣe lẹ́sìn Ọlọ́run ní wo bẹ̀ Kùránì náà lọ́gbàgbọ́ tí fi ń jẹ́ olùgbàgbọ́ ibi ọ̀rọ̀ kìí sí nìyẹn tí wọ́n ti lọ́wọ́ gbà áyà kan gbọ́nu Kùránì wọ́n ti kó kọ̀rọ̀ lẹ́nu Islam àwọn eléyìí àwọn ń bẹ nínú ayé tí wọ́n kó wàhálà báwọn èèyàn nínú àwọn fìtínà tó wà nílé ayé òun náà ń tashwihu al-mustashirikina yorubawiyyin surat al-Islam òun náà ni àwọn Yorùbá unbelievers orientalists Yorùbá ni wọ́n àwọn ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn òyìnbó tí wọ́n lọ lè kéwú da Qur'an rú àtàdísì tí wọ́n lọ lè lọ́lọ́kúlọ mọ́ Al-Qur'ani lẹ́sẹ̀ wọ́n lọ́lọ́kúlọ mọ́ àdísì lẹ́sẹ̀ wọ́n mú àwọn pàlàpàlà kan wọ́n kún lọ́dà wọ́n sọ di ìbàjẹ́ kán lè bá àbá ìsìláàmù jẹ́ àwọn ọlọ́wọ́n bá aláwọ̀ fi wọ́n lẹ́ o ìsìláàmù gúrò sí kọ́dà ẹlòmíì
tó bá gbọ́n tí wọ́n sọ yóò wá ló lè ra Qur'an yóò wá ka yóò wá rí pé ìwé yìí ìwé ìmọ̀nà ni ìtí sọ yìí ọba ọpọlọ mu ọba humanity mu òun ni gbàgbọ́ tó dáa ju àwọn ọba tó gba Islam. watawilu wataharifu kitabillahi wa ahadithi rasulillahi as-sahiha wọ́n wọnú sọ̀hí Bukhari wọ́n wọnú sọ̀hí Muslim wọ́n lọ nǹkan mọ́ nǹkan wọ́n sá Ìmáàmù Buhari lọ́gbẹ́ wọ́n láfọ́jú ni wọ́n bò láfọ́jú sì máa gbàdí sí wá fún nínú tàn ọfọ́jú ní kékeré ìyá rẹ̀ lálàá pé ọmọ rẹ̀ ó ti rí náà ń jí báyìí tó pàdé Imam Buhari ó rí pé Imam Buhari ti rí náà ó ti ń rí náà padà ẹ wo dáhùn pé ọfọ́jú sì wà nù tàn rẹ̀ àwọn orientalist àwọn lọ mọ̀ pé afọ́jú o bó ló ṣe fẹ́ gbàdí sí wá fún yín tẹ́ ẹ máa gbàgbọ́ wọn sọ pé kékeré ló ti fọ́ ojú etí wọn máa ń ṣe nù àwọn táwé òyìnbó ni wọ́n wá sanwó fún wọn wọ́n sponsor wọn kán ló lè ka Arabic kán lè kọ́ nípa Islam àwọn tọ̀hún àwọn rò pé wọ́n fẹ́ gba Islam ni àbí wọ́n kọ̀tàn ẹ̀rùn pé àwọn tí wọ́n bá máa ń kọ̀tàn pé àwa wádìí nípa ẹ̀sìn yín àwọn arábò ó gbà wọ́n láàyè pé ní táwọn máa ń ṣe táwọn máa ń ṣe kọ́dà àwọn òwe wa ni ẹ̀yin náà ká wọ́n mọ̀ pé wọ́n wá kọ́ lárúbáwá láti da ẹ̀sìn Ọlọ́run àwọn yẹn náà ní tíra rẹpẹtẹ tíra yẹn ò sí lọ́wọ́ àwọn baba tiwa nílẹ̀ Yorùbá torí pé ibi ọwà jìn àbúgbà tó di pé íńtánẹ́ẹ̀tì dé gbogbo àwọn tíra yẹn súnmọ́ kémi àti yẹn máa wá máa sọ̀rọ̀ ẹ̀sìn ká máa ní ọ̀wà ní sọ̀rọ̀ Buhari ká máa fi tako oníbídíà kó oníbídíà wá sọ fún wa yí pé màá sì mú tíra kan wá fún yín sí sọ̀rọ̀ Buhari tẹ̀ ń gbé yẹn màá sọ fún yín pé rọ́bìṣì wà ń bẹ̀ ìgbà tí ó gbé tíra dé lọ́ba di tíra àwọn orientalist tíra àwọn ọ̀tá ẹ̀sìn kí ni ọ̀tá ẹ̀sìn sọ nípa Buhari kí ló dé tí wọ́n ka Fatihul Bari tíra ti wá Fatihul Bari sẹ́rù Sahihi al-Bukhari tíra ti wá nìyẹn kí ló dé tí wọ́n ka yẹn àwọn afá ti wá ló sè yẹn ọwọ́ àlọ́ lè mú tíra tí àwọn kèfèrí ọ̀tá ẹ̀sìn ṣe ọwọ́ àfi sọ pé ìtọ́wànú tíra wọ̀ dáa ṣé ọ̀tá ẹ̀sìn máa ń sọ tó dáa nípa tíra mùsùlùmí ibi àdáwò ti bá gbogbo wọn nìyẹn o nínú àwọn tí wọ́n mú wá àwọn orientalist àdáwò yìí ti délẹ̀ Yorùbá lórí social media ẹ̀ máa rí àwọn kan máa jáde yóò wá sọ òfì yóò dé fìlà abẹ́tí ajá yóò ní Qur'an ní sọ̀rọ̀ Buhari ní èwo ló yí ọ ń bẹ̀ kìrìsìtẹ́nì nífa ó ní alukurani ní ó tóbi translated mẹ́rin tó wà lọ́wọ́ òun wọ́n sọ aburú tó wà mẹ́ẹ̀ ẹ̀sìn Islam ẹ̀kọ́ kí sẹ́sìn Islam àdínsì ní ìwádìí ò lè tú ní rọ́bà náà tì ná. àwọn èèyàn wọ́n kàn lọ lè ra àwọn wọ́n kàn sí photocopy àwọn ọ̀rọ̀ burúkú yẹn ní íńtánẹ́ẹ̀tì ní ọba máa sọ pé wáyà báyìí nǹkan báyìí mẹ́mbẹ́ ẹ wo àdínsì báyìí nọ́mbà báyìí nǹkan báyìí wà ń bẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ èyí náà máa gbọ́ ní social media gbogbo ẹ̀ pátápátá irọ́ ni o wọ́n lọ nǹkan mọ́ nǹkan ni o nínú yìí tí wọ́n máa mú wa ẹ̀dín fún yín báyà bíi mẹ́ta torí àsìkò wa wọ́n lọ wà nínú Suratu Tawbah ayah 36 Quran 9 verse 36 go and check mo ní àti check kí ló wà ń bẹ̀ ọ̀daràn agbódegbà òun ṣiṣẹ́ owó rẹ̀ ní ẹ̀sìn tọ́lọ́mọ bá tọ́jú pé òun ló ní nǹkan ẹ̀ ní onídarí ẹ̀ èyí fẹ́ da ẹ̀sìn tọ́lọ́mọ hóòdì tọ́lọ́mọ dání ẹ̀ fẹ́ dàrú owó lọ́wọ́ náà tọ́wọ́ nípa àwọn mùsùlùmí là bá ń sọ ìsìlámù ní ìsìlámù ti lọ torí ọ̀pọ̀lọpọ̀ wa ní dájẹ́ làwọn mẹ́ níta fẹ́ jẹ oye ìsìlámù là ń jẹ kẹsìgbà ń defend Islam inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun ọlọ́run lèmi ní sọ Qur'an kí ló wà nínú Quran 9 verse 36 baba Daniel ọyá sọ ká gbọ́ ó ní ẹ̀sìn Islam ẹ̀sìn tí ọmọ ń dẹ̀jẹ̀ sílẹ̀ ni
ọlọ́run ọba sọ pé waqatilul mushrikina kaffa àmọ́ kò káyà yẹn délẹ̀ ọlọ́run ni ẹ bá wọn jà ẹ̀yin lè dìde sí wọn kama yuqatilunakum kaffa nítorí parí ẹ̀ ni pé báwọn náà ṣe ń pa yín ẹ̀yin náà máa ń ṣe kíni ẹ̀ máa kàwọ́rọ̀ ẹ̀yin náà dìde wọ́n wá pa ìdajì rẹ̀ wọ́n mú ìdajì jáde mùsùlùmí tọrọ òye yọkàn sí Qur'an 9 verse 36 ọkọ ẹ bá wọn ẹlẹ́bọjà òun ṣe Islam mọ́ ọwọ́ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi wọ náà lọ́hùn wọ́n wá ṣe Islam mọ́ kí ló wá nítumọ̀ ebi wọ́n ló jìyà kí ló dé tí wọ́n ká fáàsì yẹn délẹ̀ ètò sì wà nígbẹ̀yìn ni pé kama yuqatilunakum kaffa àwọn ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń síná fún yín yẹn ẹ̀yin náà ṣe kí ni ẹ̀yin náà síná fún wọn nígbà tí Russia tó síná fún àwọn ọmọ Amẹ́ríkà sọ Amẹ́ríkà ò síná fún náà àká síná fún ẹni tó bá síná fún wa àwọn bìlífù ẹ̀kọ́ wà nìkọ́ àwọn àti wàá kawọ́rọ̀ kọ́ ọmọ wa máa yin wàá bàká wa ní jẹ́ntù báwo ẹ dàkún ọ̀rọ̀ kílà àbí òkílà wọ́n ti kílà àwọn tá a wí yìí bílíọ̀nù náà gbé fún wọn tán lè fi kéwò tí wọ́n fa àwọn pàlàpàlà yẹn yọ wọ́n fi ń derí àwọn èèyàn rú wọ́n ní al-Islam dín al-Arab ẹ máa gbọ́ tí wọ́n máa sọ tí wọ́n ní ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Arabu ni kì í ṣẹ̀sìn Yorùbá ìṣẹ̀ṣe lẹ̀sìn Yorùbá ọ wà ní Kùránì wọn ipe àwọn Arabu ni wọ́n rán ànábì sí Muhammad yẹn àwọn Arabu ni wọ́n rán sí nígbà tí ó ka àyà ọkà sọ́tò Ibrahim àyà ẹlẹ́ẹ̀kẹ́ ó wà ní sọ́tò Ibrahim àyà ẹlẹ́ẹ̀kẹrin mo ní kàákàrí ọlọ́wọ́n bá ní wa ma arsalna min rasulin illa bilisani qaumi ọlọ́wọ́n bá ní àníran òjíṣẹ́ kan àfi ká fi èdè àwọn ìjọ rẹ̀ ńlá fi rán liyubayyina lahum kó lè bá a ṣàlàyé fún wọn torí pé ó gbọ́ èdè wọn. Muhammad is not a Yoruba abi it's not a Yoruba man now why ìdẹ́yìn wá ń sẹ̀sẹ̀ wọ́n rán sí àwa sọ fún yín pé àwọn ànábì tó ti ṣáwájú tí wọ́n ti lọ min rasulin nígbà tí wò kéwú àwọn òjíṣẹ́ tí wọ́n ti lọ ànábì Isa wọ́n náà sọ fún Israel ànábì Musa wọ́n náà sí ìjọ rẹ̀ nígbà tó dérí ànábì wa Muhammad ọlọ́wọ́ bá ní wa ma arsalnaka illa kaffatan linnas ọlọ́wọ́ bá ní wa Muhammad àrùn òsì gbogbo èèyàn tí ń bẹ gbogbo ayé kaffatan linnas bashiran wa nadhira máa ròyìn iṣẹ́ rí fún wọn àtàlìjánà tí wọ́n wọ̀ máa kì wọ́n nílò aburú ó sì máa kì lọ́nà fún wọn. Suratu Saba aya 28 ìwọ Daniel tó bá fẹ́ mọ̀ pé àwa Yorùbá anabi Muhammad ni anabi wa lọ́lẹ̀ ka Suratu Saba aya 28 ibẹ̀ lọ́lọ́wọ́ bá aláàtí ní òun rán Muhammad sí gbogbo ìrìn èèyàn tó wà láyé Yorùbá ò sínú èèyàn gbogbo tí wọ́n máa lọ́ mọ́ra wọn ni tí sista Fatima tọrọ òye broda Kasimu tí ọlọmọlẹ mọdásà kọ lọlé kékọ lọmọsálásí ní ọmọ ní of course ó gbádùn ọbọ yẹn àwọn kan tó wá jáde wọ́n ní ẹ̀yà afẹ́ jáde wọ́n ti jùlẹ̀ fún yín wọ́n tẹ́lẹ̀ wá ráyè ládùn tẹ́ ń ṣe yẹn ilé yẹn bá ráyè lẹ́yìn ó kó gbogbo ẹ̀jọ́ láàmà sọ̀rọ̀ ìtàwọn arápọ̀ kọ́lọ̀ ń tó kẹ́kẹ́ máa dàrú pẹ̀lú ọpọlọ tí ò pé wọ́n ní ọwọ́ nínú Al-Qur'an fìtínà ńlá ni ó táwọn èèyàn ti bá lọ ó mọ̀ kan wá sí foundation wa ọwọ́ bá wa ó ní stars wàhálà ti dé ìwọ́n ṣe súnà ọkọ rẹ̀ náà tí wọ́n ń ṣe súnà díẹ̀díẹ̀ torí pé Islamic school ni ó mọ̀ yẹ kó àwọn ọmọ lọ òun náà wọ́n lọ sí hálíkọ̀ wọn bẹ̀ ní tí wọ́n ń gbọ́ súnà yìí ó ti wọ́n mọ́kọ náà lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọkọ kan lọ bí iṣẹ́ lọ́ba tilẹ̀kùn mari ní bá ń wo fídíò ta lọ́lọ́hún
lọ́ba sọ ta lọ́lọ́run di àfa rẹ̀ alẹ́kọ̀ọ́ ta lọ́lọ́run ní sekeni nílọ ibi òun ti yíyí kú yìí mọ́ra wọn báwo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí arákùnrin ti kú ní mùsùlùmí àwọn bẹ̀rẹ̀ lọ́n kọ́lọ́ mọ́sá dá padà síbẹ̀ kó tó jáde láyé wọ́n fún mi nọ́mbà rẹ̀ mo pé ó ní sáàsì ó ní ṣe ìsìláàmù lẹ̀sìn Yorùbá àbí ìṣẹ̀ṣe lẹ̀sìn wa ká mọ̀ fi gbogbo ẹni sọ̀rọ̀ ni mo ní mo ló ti gbọ́ yẹ ó ti bọ́ sínú omi fìtínà ó ti lọ ọlọ́mọsá dá padà kó tó tẹ̀rì ẹ̀wọ́ amáyẹrú wọn bẹ́ẹ̀ ọmọ mùsùlùmí wọn ní ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn wa ẹ̀jẹ̀ agbáṣà wa lárugẹ ọmọ ya wọn ní ọwọ́ ní Kùránì pé wádìrí mọ́ hún náà ẹ ṣe kínní ọlọ́run ní kẹ́ni àwọn ìyàwó yín kẹ́ni náà wọ́n fàyàfàyà ẹ̀nà wọn lánàá dákú ní tí wọ́n sọ ní íńtánẹ́ẹ̀tì nìyẹn o ọwọ́ àna sọ́ọ̀tù ní sáà yóò ti gbé báyìí ẹ wá wo ọyẹ ká kínní beat them wọ́n dẹ̀ wọ́n bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ òun gbọ́ ọ̀rọ̀ ni kò gbọ́ àlàyé ọ̀rọ̀ lọ́gbọ́ kò gbọ́ àlàyé kí ni àlàyé wà nù súnà yìí pé wadribuhunna ọlọ́run ní kẹ́hìn àwọn ìyàwó yín tí wọ́n bá gbọ́dọ̀ sí lẹ́nu wàyí fa alina dhalika tí wọ́n bá sẹ́yìn tí wọ́n gbọ́dọ̀ wadribuhunna darban ghayra mubarrihin ẹnì wọn ní nínà tí ò ní lápá rárá lára wọn kò gbọ́dọ̀ ta kò gbọ́dọ̀ lé kò gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀ kò gbọ́dọ̀ pọ́n kò gbọ́dọ̀ kán kò gbọ́dọ̀ níyè kò gbọ́dọ̀ lámì ìlú nínà wọ́n wà nù bí wàá tẹ̀yìn máa ká chief tẹ̀yìn fi sí èèyàn léjì ká pé ó mọ̀ ọ́n zẹ́dà o wọ́n jẹ́ ajá o bí wọ́n ti fọwọ́ lé àfa yìí ìtì ń nà wọ́n nù gbọ́wọ́ sókè báyìí ni ẹ̀sìn fẹ́ kí arábìnrin yẹn ó rí pé ha òun mọ̀ ti tẹ̀ kọ́dẹ̀ tó rẹ̀ yí padà gbọ́wọ́ sókè ni àwọn tẹ̀yìn bá gbọ́wọ́ sókè yóò sá gbé lébi kan tẹ̀yìn bá na obìnrin tó bá ilé pọ́n tó bá bó tó bá ìṣẹ̀jẹ̀ àgbákò bọ́ntọ̀ ọlọ́run ọba aláà máa dí pẹ̀lú ẹ̀ gbogbo àwọn tá a ti na obìnrin kọjá èyí tá a nàgbẹ̀yìn náà ní kọjá ànàgbẹ̀yìn tá a fi jáde láyé o wọn náà ìyàwó ẹ̀ máa o wadribuhunna Ànábì sàlàyé o àwọn ọmọ pé súnà làá fi gbọ́ Qur'an yìí nígbà ọlọ́ni ká kírun jímọ̀ kí la fi gbọ́ rákà méjì yìí níbo la ti rí rákà méjì nínú súnà làá fi gbọ́ Qur'an yìí tiwa ọlọ́run ní wà kí mo sọ̀lá kírun Ànábì ní àṣẹ káàmọ̀ kó tó di pé àṣẹ Allahu akbar nínú súnà nìyẹn wà súnà làá fi gbọ́ ẹ̀sìn tiwáyé àwọn alọ́lẹ̀ mú yẹ wọ́n wá sọ arábìnrin kan tó jẹ́ India olónìkọ́ ọkọ rẹ̀ náà India ìwọ́n ń fún ní ẹgbá ìwọ́n ń nà ní ẹgbá gbà tí wọ́n bá ná màálù ọwọ́ gbé fídíò yẹn wá ọlẹ́yin mùsùlùmí ẹ bọ́ síbí ẹ̀yin muslim come closer olórí burúkú ni wọ́n tí wọ́n wẹ̀ ní kúnra mùsùlùmí tẹ̀sìn ọba yé yóò ní àwọn ọmọ proof ẹ̀ lóòótọ́ abọ́dọ̀ tí bọ̀dá Kazeem fẹ́ lu sísítà mi lálùpá bọ̀dá Kazeem ní òsì gbẹ́sìn yé torí ara ní tẹ́ ń lu ìyàwó lóòótọ́ àmọ́ kí ẹsẹ̀ lóní kó lu bó ṣe lu yẹn. wọ́n ní ànábì yẹn ọ̀sẹ̀ akidu lọ́mọ ìyàwó Aisha lọ́mọdún 6 ọwọ́lé tọ́ lọ́mọdún 9 ọ̀ya wọ́n náà yanjú ẹ̀ ká pé wọ́n bá sọ yẹn sí ọ ọ̀ya kí n pè yẹn méjìlá àárín wa kọ́ yanjú àárín yẹn sí ó sì wà nínú tírà lóòótọ́ wà nínú hadisi bẹ́ẹ̀ nítorí ṣẹlẹ̀ náà nìyẹn lóòótọ́ nínú ẹ̀sìn títí wa àwọn máa ń so igi ọmọ kékeré tí bàbá rẹ̀ bá ti yọ̀ǹda yóò wá wà lọ́dọ̀ bàbá ẹ̀ tọ́ba dàtìkù tọ́ba bàlágà títí ń sìn kan oṣù láṣẹ wa súnmọ́ ọmọ ọdún 9 lárúbáwá ọmọ yẹn ti ń yẹ ẹ̀sìn tọ̀dọ̀ wa ń bí ni pẹ̀lú bí wọ́n ṣe fi gbọ̀n tó pẹ̀lú bí wọ́n ṣe ṣe kí ni jama bí wọ́n ṣe fi gbọ̀n tó àwọn tọ́ba lọ́dọ̀ lárúbáwá tí wọ́n gbélé lárúbáwá ni o kì í ṣe ń tọ́lọ hajj tẹ́ darí o ọmọ 7 years obìnrin lárúbáwá ẹ̀ẹ́dùnkún làbúrò yẹ́ ni báwọn ọmọ tí wá ti ń ṣe nǹkan oṣù ní ọmọ ọdún 12 làwọn ọmọ lárúbáwá ń ṣe nǹkan oṣù ọmọ ọdún 9 anabi wa tọ́jú ẹ̀ púpọ̀ ó wá gbádùn anabi púpọ̀ àyíṣà ń sọjọ́ kan yìí pé wọ́n ní kẹ́ mọ́ máa ń ṣe ìyàwó ní oṣù sọ́fàrì ẹ̀yin tẹ́ jẹ́ kèfèrí ẹni torí pé aburú ṣe ìyàwó yẹn àyínú sọ́fàrì ni anabi ṣe igi títòhún òun lòun sì gbádùn anabi jùlọ anabi sì gbádùn òun jùlọ anabi lọ́wọ́ nífẹ̀ẹ́ òun jù anabi máa ń kẹ́ ni kọ́dà anabi tó ń ra nǹkan àwọn nǹkan ṣeré
téèyàn máa fi ń ṣeré ipò tó bá fẹ́ ṣeré àwọn tọ́yì ànábì tó rà fún sọ wàá fi ilẹ̀ lárúbáwá báwọn ọmọ tí wọ́n ṣe ń gúrò wọ́n máa fi wé àwa Yorùbá tá a kì í sára tẹ́rọ ma 20 years tẹ́rọ ma pé lọ́mọ 9 years gẹ́gẹ́ bíi pé nature ìlú kọ̀ọ̀kan yàtọ̀ sí ara wọn wọ́n wá gbé yẹn lé lọ́wọ́ wọ́n ń pariwo pé ànábì wa náà ti wá ṣe báyìí nígbà tọ́rọ̀ rẹ ti dàrú àwọn tó ní kan ṣe wọ́n wá ní adáńtà ń sọ ní sọ yé Buhari nìyẹn àwọn máa fà yẹn yọ pé àwọn ògbélé yìí gbọ́ àwọn ẹgbà tèkó máa gbọ́ àtìyàwó alinu nìkáha wádìrìbù dùfúfà ibi ẹ ti jẹran ẹgbà yẹn gbọ́ ní tẹ́lá kan náà lọ́wọ́ o wa billahi tawfiq a padà wáyé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run gbogbo ohun tí wọ́n bá ti ń sọ àwọn Yorùbá orientalist yẹn wọ́n tó bá ti ní nọ́mbà mi lọ́wọ́ dákun máa sẹ́ẹ̀dẹ̀ sí WhatsApp fún mi Ọlọ́run kọ́ fẹ́ mi wálẹ̀ lérí dáadáa gbogbo ìgbà tá a bá ti rí àyà á máa wọ studio fún wọn a sì máa ṣàlàyé ìrújú wọn tí wọ́n fi dá ẹ̀sìn Ọlọ́run. Kí ni solution fún wàhálà yìí ọmọ kéwú lóòfin ní bọ́sọ́wọ́ àwọn onírúurú ó sì máa ṣe kí ni jama ó sì máa béèrè tí ó bá yé ọ ọmọ béèrè tí ó bá yé ọ fasalu ala dhikri in kuntum la ta'lamun Ọlọ́run ẹ máa béèrè nínú àwọn fìtínà tí ń bẹ lórí ilẹ̀ òun náà ni fìtínà tó du'atu as-su ó ní fìtínà àwọn àfáà pèpè sí ọjọ́ ọ̀nà ṣaitan tí wọ́n wà á máa daṣọ ẹni rẹ̀ bora yóò wí láwà ní yọ yarungba lóòótọ́ yóò sì lọ́mọ lẹ́kẹ́ bíbà fìtínà àwọn yẹn lórí ilẹ̀ kìí ṣe fìtínà kékeré o àwọn tó bá tún jáde lábẹ́ yẹn àwọn tó ń jẹ́ ìmáàmù ní gbogbo àwọn síríìtì láàrin ìlú fìtínà tí bàbá wọn bá ti wá dálẹ̀ lókè àwọn ọmọ ṣe kìíní àwọn ọmọ spread yẹn sálẹ̀ ọ̀kanjọ́ kan wọ́n kírun tán lẹ́yìn àṣùbà nú àwẹ̀ wọ́n wá ń sọ fún ìmáàmù yẹn ipe ẹ gbọ́ ká máa kọ fújì ká máa kọrin ká máa lùlù ká máa jó piano sọ́dà ó ní kọ́dà àwọn ọmọ Èṣù nìyẹn wọ́n ní àfáàyín lókè lọ́hùn tẹ̀fṣírì tó ṣe ní mọ́júmọ́ yìí ó ní mísíkì dá o wọ́n ní kọ́dà fẹ́lá dá yìí lè máa gbọ́ fẹ́lá ọmọlé kí ó tọ́jú ìmáàmù síríìtì tí wọ́n ń bi léèrè ó ní ta ló sọ ó ní talẹ́ ló sọ wọ́n náà ní àfáàyín lókè lọ́hùn tẹ̀fṣírì tó ṣe ń gbóná lọ́wọ́ tó ṣẹ̀ ṣe ni òun máa ń dá sàárì rú ni òdíjà wọn yóò fi ìdùnnú jẹun sàárì wọ́n wá sọ fún wọn àfáàyín pé àfáàyín ló sọ ọmọjúmọ́ yìí o ó nílò tó wọ́n sọ nígbà wọn ti sọ yẹn àmọ́ tá a sọ máa o ọ̀dà náà ni ẹ̀sìn Ọlọ́run nìyẹn ṣe ẹ̀sìn Ọlọ́run nìyẹn bàbá ní no ni bàbá ní yes fìtínà ńlá ni o kọ́lọ́mọba alákọ́mọ́sá là wọn kọ́ là wọn náà anabi ní Uzaifa al-Yamani Uzaifa bíi anabi sọ́là ní àwọn yìí tí ó ṣẹlẹ̀ nígbẹ̀yìn ìgbà wọ́n wá ní lẹ́yìn àwọn dáadáa tí ó ṣẹlẹ̀ yìí sáwọn aburúkú tí ó ṣẹlẹ̀ anabi ní náà anabi ní aburú ń bọ̀ o anabi ní du'atun ala abwabi jahannama anabi láwọn kan bọ̀ olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ni wọ́n wọṣọ àfà wọ́n dé fìlà àfà wọ́n jọ àfà wọ́n jọ olùpèpè àmọ́ o ala abwabi jahannam wọ́n máa pè àwọn èèyàn sínú náà jahannama wọ́n ní ajabahum ilayha gbogbo ẹni tó bá yẹ lé dáhùn lóhùn tó bá fẹ́ ní dúndùn tí wọ́n fi tàn kọ́tà fóòfù fi ha wọ́n sọ dọ̀mọ́ jahannama wọ́n sọ dọ̀mọ́ náà kọ́lọ́ mọ́sá sọ wá níbi àwọn du'atu su wọ́n pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ àwọn ń ṣàdúrà àwọn ń ṣògùn wọ́n máa sọ fún yín àwọn ń ṣàdúrà àwọn ń ṣe kíni àwọn ń ṣògùn nígbà wọn mú wọn Abdulrahman tó fi ẹran afúnṣá tó fẹ́ fi ṣe oògùn owó ni wọ́n tó tún dákẹ́ díẹ̀ lórí social media before kan tó mú Abdulrahman ó sú wa ọ̀rọ̀ wọn tó sú wa
kò sí kankan wọ́n tó ló fún yàn lógún owó tí wọ́n náà òní náà tó bá ní òní wá social media kó tó ra dátà tó mọ̀ wàhálà tó ṣe. wọ́n fẹ́ sógun owó fẹ́ gbọ́sẹ̀ fún yàn ọ̀sẹ̀ tí tó wọ́n fi wẹ̀ tó fi di mílíọ̀nìyà ni wọ́n á sẹ́ndì àkáǹtì sí bí kọ́ bá wọn sẹ́ndì owó sẹ́yìn wọ́n fẹ́ sọ̀yìn di mílíọ̀nìyà owó sì lówó sẹ́ lọ́wọ́ ṣé ọ̀sẹ̀ náà lọ́wọ́ á dùn gún bá wọn pẹ̀lú èrò ọ̀ká ọ̀rọ̀ wọn ti dàrú àwọn náà mọ̀ pé wàhálà ti dé ọ̀wọ́ àmọ́ bí wọ́n sàásí mọ́ àwọn òpin ẹjẹ́ akúkú máa tọwọ́ bẹ̀sìn yẹn kákú máa dàrú ká máa sọ fáwọn yẹn pé wọn àmọ́ kéwú àwa la mọ̀ kéwú ẹ̀yin lẹ́ mọ̀ kéwú èwo lẹ́ mọ̀ ń bẹ̀ ṣé tàwídì lẹ́ mọ̀ ní àbí fíkíwù ìwà lẹ́ mọ̀ tàwídì ẹ̀ ń gúnṣẹ́ ẹ̀ ń gbé pèsè ẹ̀ ń lérí aláǹgbá káàkiri ẹ̀ ń sọ́sẹ́ oṣoolẹ̀ náà ẹ̀ ń sọ àdóṣọ́ra yín lápò ẹ̀yìn tàwídì lẹ́wọ́ mọ̀ ẹ̀ ń lò kó dẹ́ ọlọ́run kù sẹ́ gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn bí ṣe ń ṣẹlẹ̀ yẹn ọlọ́run fi ń tàn mọ́lẹ̀ Sunnah ìwọ ni kọ́ wá dúró déédéé wọ́n sọ orí ibú torí pé wọ́n kọ́ wa rí wọ́n máa wá kọ́ yín rí ìníkọ́ wọn ná ọmọ àfa wa ni torí ẹ̀ ló fi wá ọjà náà máa ń tiẹ̀ wọ́n máa ní wọn ládùúgbò lóru ni kọ́lọ́n kó fi mọ́lẹ̀ hàn wọ́n kọ́lọ́n jẹ́ lè tẹ̀lé nínú àwọn fitina tó tahrish inda du'ati Sunnah tó àwọn náà dọ́dọ̀ tara wa náà fitina ìjà láàrin àwọn afa Sunnah fitina ńlá ni o fitina yẹn ò jẹ́ ká lè kọjú mọ́ iṣẹ́ tá à ń ṣe kínní iṣẹ́ tá à ń ṣe láwùjọ gbogbo fitina tá à ń kóra wa sí àti èébú tá à ń bóra wa àwọn oníṣẹ̀ṣe ń gbọ́ àwọn kìrìsìtẹ́nì ń gbọ́ àwọn bídíà ń gbọ́ àwọn ní ọlọ́run ti mú wọn. a lè ní differences lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bọ̀tẹ̀lá káyè láfi ṣe kínní láfi yanjú ẹ̀ dáadáa láfi bára wa lò sùúrù láfi bára wa lò bí o bá ṣe wàá gba títì ẹ tó sì mọ̀ pé àbá súná lòun náà máa fàdúrà náà lọ́wọ́ kó sì máa bá ṣe lọ kí ló dé tó wá tẹ̀ bàtí pé ọ̀rọ̀ yẹ ìbá àjọ̀dún mẹ́wàá ló bá gbà wá àjọ máa kó fúnra wa ni àbá súná fẹ́ kó fáfá súná ọlọ́mọdé sọ wọn bí aburú bẹ́ẹ̀ ọlọ́run ṣe mi ọkọ sẹ́yìn náà ìjà ti 2017 kò tí ì tọ́jú sí intabihu ya shabab intabihu ya du'at sunnah intabihu ya ulama'ana onápẹ́ ní tahrish ńbẹ́nu ẹlòmíì tí ń pè pa àwọn àpèmọ́ra Sunnah àwọn ti di fìtínà fáwa àwọn ni wọ́n ń kà fara gbogbo mùsùlùmí ẹni tí ó bá ti jẹ́ ara wọn àwọn ni wọ́n sọ pé ẹni tó bá fi spoon jẹun ó ti kó inú Islam àwọn jàbàtíyà yìí náà mọ̀ wọ́n fìtínà ni wọ́n nínú Sunnah ẹni bá lọ bí kó ma ó ti kó inú Islam àwọn ìyàwó tí wọn náà ẹ̀ ha bí tiwa náà ṣe ń ẹ̀ ha àwọn náà darúgbọ̀n sí báwọn náà ti darúgbọ̀n so kó tó gbogbo ọjọ́ wà lójúgun ni ẹ wo fìtínà kò fi spoon jẹun ó di mùsùlùmí àbí ó fi jẹun ó tún di kèfèrí ó tún lọ́wọ́ fi jẹun ó tún di mùsùlùmí ìjọ tó mùsùlùmí jáde ó tún di kèfèrí. fasadun kabirun alimun mutahattikun wa akbaru minha jahilun mutanassikun. Imam Shafi'i ó ní wàhálà ní lórí ilẹ̀ o oní tó nímà tí wọ́n ń ṣe bí aláìmọ̀ kan ó nímà kò wá sí àpẹẹrẹ ìmọ̀ nínú wà rẹ̀ àfáàní tó kéwú àmọ́ pé súnmọ́ látara àwọn àwà burúkú ó ní ìbàjẹ́ ní lórí ilẹ̀ wa akbaru min ó lè tó wá burú jù yẹn lọ jahilun mutanassikun òun lọ aláìmọ̀ kan ọlọ́kadà oníkẹ̀kẹ́ náà pẹ̀lú kápítà bíríkìlẹ̀ tí ń fi àyèmọ̀ kan sẹ̀sì àbá rẹ̀ sọ fún ọ pé tọba fẹ́ ráìsì yọ jáká ó ti di kèfèrí ó sì kú lọ́dọ̀ rẹ̀ ó ní torí pé kò sí ráìsì lásìkò ànábì
ṣebí oúnjẹ tá a bá ń jẹ láwùjọ wa náà láti ṣe kíni láàbì yọjá ká sọ pé fìtínà ni wọ́n huma fitnatun lil alamina azimatun àfa Imam Shafi ó láwọn méjèèjì onímọ̀ tí ń ṣe bí aláìmọ̀kan àtàláìmọ̀kan tí ń ṣe ìbádà ó ní fìtínà làwọn méjèèjì fún gbogbo ayé especially liman bihima fi dinihi yatamassaku liman yatamassaku bihima fi dinihi wọ́n ní fìtínà ni wọ́n jẹ́ fún gbogbo àwọn tó bá fẹ́ sin Ọlọ́run ọba tí ń bá wọn tẹ̀lé ìkíní kejì àwọn tá a dárúkọ yìí alimu mutahatikun wa ja'ilun mutanassikun ọlọ́mọṣẹ́ ìṣàánú wa o àwọn kan àwọn kan fara alusunna wọn kan fara duwatu sunna Dr. Fadil Dr. Sharaf oníbídíà ni wọn Sheikh Abugani Juma oníbídíà ni èmi náà bí ó ṣe wáyé oníbídíà ni lèmi lọ́dọ̀ rẹ̀ wọ́n rò wípé táwọn bá ti pè é lóníbídíà ó ti di oníbídíà lọ́dọ̀ ọlọ́ irú ìrìnà bídíà wo làwọn tẹ wá kà yìí ń ṣe wọ́n mọ̀ wá sọ wéré nínú ẹ̀sìn ọlọ́ wọ́n máa fitnatun lil alamina azimatun ẹ wá bí tẹ́ ti mú ẹ̀sìn yìí o ẹni bá ti ń bà dá àlù súnà ó ń bà dá àwọn àfáà súnà tí wọ́n sùn àwọn èèyàn 24 hours lẹ́yìn kankan sùn díẹ̀ iṣẹ́ làwọn yẹn ń ṣe bá wọ́n wá jòkó lẹ̀ nínú yàrá Dr. Fulan mubtadi Sheikh Fulan mubtadi ọlọ́run bá kọ́mọ́sá ìṣàánú wa o fìtínà làwọn yẹn náà nínú ẹ̀sìn ọlọ́ àfi ká bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún wọn kọ́ lọ́wọ́ bá jí wọ́n rí náà fúnra ẹ̀ náà ni wọ́n máa pẹ̀lú tó bá wù wọ́n ní súnní tó bá tún wù yóò tún ní kò tó jẹ́ súnní má ó ti tún di mubtadi wọ́n tún dọ̀la ó tún ní àwọn ti tún rò ọlọ́mọdé aṣáájú àkó ó ti gbogbo àwọn tá a kálẹ̀ yìí sí ta ní ṣe ṣírùkù ta ní ṣe bídà wọ́n lè ní oníbídà kan wá bí kó mọ́ wọ́n jọ jòkó wọ́n rẹ́rìn síra wọn ó lè jẹ́gbọ́n bàbá yìí ni yóò sokùn ẹbí náà àbí ẹbí ò ní wá bí ìjọ rẹ̀ ṣé tí pásítọ̀ bá wà ní fámìlì yìí kò ní wá bí ìyàwó ẹ̀ kátó wá pé mùsùlùmí àdánwò ńlá kan tó ní ìyẹ̀tọ́ jálù wà nílẹ̀ Yorùbá àmọ́ wọ́n ń ṣe àtàkìyà nábàárí salamu alaikum sheikh salamu alaikum doctor àbí aláàkọ́lọ́ mọ́sábà gáìdì wọn àwọn náà fẹ́ sẹ́sìn fìtínà ló bá wọn inú àwọn fìtínà ayé inú àwọn fìtínà tá a kà inú àwọn fìtínà tá a pín sí méjì ọ̀kan ti yanjú ẹyọ̀kan tó kù ní wàá kà láàrin àsìkò díẹ̀ òun náà ni fìtínà tó shawat òun náà ni fìtínà tí máa báyàn látara ìfẹ́ ẹnu ìfẹ́ ara ìfẹ́ ojú ìfẹ́ ẹnu ìfẹ́ etí ìtètè wá fẹ́ tójú wá fẹ́ tẹnu wá fẹ́ ara wá fẹ́ àmọ́ wa máa ṣe nǹkan yẹn tí ó máa yapa òfin Ọlọ́run tó bá ti ń yapa òfin Ọlọ́run wọn ò ní kọ́ ọmọ wo nǹkan àwọn tó bá ti ń wo tí ọ̀dà tọ́lọ̀ ní ọ̀dà fìtínà ti dé wọn ò ní kọ́ ọmọ gbọ́ ọ̀rọ̀ tó bá ti ń gbọ́ tí ọ̀dà wọn ò ní kọ́ ọmọ sọ̀rọ̀ tó bá ti ń sọ tí ọ̀dà wọn ò ní kọ́ ọmọ báyàwó láṣepọ̀ wọn ò ní kọ́ ọmọ lọ́kọ kọ́ gbádùn ara ẹ̀ àmọ́ ò gbọ́dọ̀ gbádùn níbi ẹ̀ṣẹ̀ ò gbọ́dọ̀ gbádùn níbi ẹ̀ṣẹ̀ ò gbọ́dọ̀ gbádùn níbi ẹ̀ṣẹ̀ wọn lé lẹ́yìn náà kọ́ rẹpẹtẹ tí ń dá àwọn èèyàn láàmú kò jí ká ní focus lérí ẹ̀sìn Ọlọ́run ó fitnatul mal òun náà ni wàhálà owó gbogbo àná là ń wá owó wọ́n lọ mọ́sá fún wa ní owó halal anabi ní inna li kulli ummatin fitina anabi ní gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní fitina tiẹ̀ wa inna fitnata ummati al-mal àmọ́ fitina àwọn ìjọ tèmi àwọn tó pọ̀ nù jọ mi anabi ní owó ni ọjọ́ bí kálukú ṣe dákẹ́ tí agbàpẹ́ lágbájá ó ti di sunni ó ti lẹ́sìn ẹni wọ́n gbówó lé lọ́wọ́ fitina máa dé kọ́lọ́ musa mu adó kọ́sánú wa o yóò máa mú fitina yóò máa mú tí ó fi wá ya yakuya
tó bá ti bàyàn lọ́wọ́ ìyàkuyà lèyàn máa ń ṣe kíní lèyàn máa ń yá afẹnitọ́lọ́ bá sàmù lówó gidi ni o torí pé àṣetáni wọn máa pàpẹ kọ fún ọ ní pé àwọn ọ̀nà báyìí dáa kò sí tí wọ́n ṣẹlẹ̀ tó bá dáràn yìí kò sí tí wọ́n ṣẹlẹ̀ owó ló fi yanjú ẹ àṣetáni wọn sọ fún ọ yí pé sọmọ pé ìgbà tó súnmọ́ Ọlọ́run lọ́jọ́ Ọlọ́run fún ọ lówó èyàn ńlá ni ọ ní lọ́dọ̀ Ọlọ́run kò sọ́nà tó dá Ọlọ́run fèrè jìn ọ owó ni ẹlòmíì àjágbe mọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n ṣe pèlè ìpè yẹn ò sì ní sílérí ẹ̀ tí ì jáde láyé látara owó tó ti dọ́wọ́ ẹ̀ ẹlòmíì yóò máa fẹ́yàwó yóò máa kọ̀ wọ́n yóò máa fẹ́yàwó yóò máa kọ̀ wọ́n yóò máa gbádùn ìpè mo fẹ́ gbádùn lára eléyìí lẹ́yìn oṣù mélòó máa kọ̀ máa tún fẹ́ mi máa tún kọ́ ìdàwákú ni wọ́n ń pè wọ́n ànábì lọ́lọ́run ti ṣe pèlè wọn torí owó ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò máa dá wọn lóró wọ́n ní ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfà máa ní ẹ̀ ọfọ ọmọ tí yín náà wọ́n níbẹ̀ ni ọfọ ẹlọ́dọ̀ tí yín náà wọ́n ní owó lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ọmọ obìnrin lòun náà ń bíjọ yẹn Ọlọ́run yìí gbàgbé kìí sí kú ẹ̀san sì ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè nítorí owó ló ṣe padà kọ àǹfààní yẹn lẹ̀ nígbà tó owó sì ń bẹ wọ́n jọ ń ná ni ìgbà wá yí ọwọ́ ṣe kọ́lẹ̀ ó ní òun ti sún síwájú fìtínà ni owó máa ń dá fìtínà lẹ̀ débi pé àwọn tí ipa àyàn ká èyí mọ̀ lè dáwọ́lé ó fẹ́ lo ìṣẹ̀mí tó wà expensive àwọn ṣé olórí tó yẹ kó fowó ṣe òní rántí granite irin lọ́mọ kó káàkiri ayé tó bá ti ń kọ́ kàntán ní ọmọ kọ́ mi àrí mọ́sálásí àrí ní alikọ́ wọn rí public lecture ẹwà kọkalẹ̀ tán ikú ọwà yọ sí lógìgì ẹwà dáhùn jama kò dúró lo tó ṣe wàhálà fún èyí tó yẹ kó mú dání tó lè fi sẹ̀mí rọrùn lọ́hùn kò gbáyé ṣe ọ̀ráyè ṣe àwọn olówó ń sọ́fà o àwọn olówó ń kíráyì tẹ́ ń sọ yẹn kíráyì nìkan kọ́ àwọn olówó ń sọ́fà nìkan tẹ́ ń bọ́ fún wọn àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá ṣàlẹ́sà gbogbo owó tọ́lọ́wọ́n bá fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọdé àfi dèdàkúdà wọ́n jẹ́ odi fìtínà máa wà lọ́rùn o ọlọ́gbàrá ọlọ́run bá wa ẹ wo ìsẹ̀mí wa tá ń lò lọ́wọ́ ń síjàmá àfi kéèyàn máa mọ́lẹ́jì kéèyàn náà sọ fún ìyàwó àtọkọ ẹja máa mọ́lẹ́jì ẹ mẹ́jà torí pé nǹkan ti rọ́ọ̀f káwa máa pa àwọn yẹn lẹ́kún ká máa dá àwọn yẹn lóró torí pé àwa fẹ́ kọ́ ọmọ tí wọ́n kàwé àwa fẹ́ lo AC àwa sọ àwọn kan sínú òrùn àwa fẹ́ gbádùn àwa fẹ́ máa rẹ́rìn àwa ń pa àwọn kan lẹ́kún tọba gbogbo yẹn tán fìtínà ní ọ̀padà jẹ́ o owó burúkú kò kí dúró lọ́wọ́ yẹn o owó burúkú kò kí lálùbáríkà kọ́lọ́mọba aláàkọ́mọ́sá ìsànú wa nínú àwọn fìtínà tó wà láyé fìtínà tó láìlá fìtínà social media sẹ́ni gbogbo àwọn fóònù tẹlifíṣàn íńtánẹ́ẹ̀tì kíkálukú wo ìhà tí òun kọ sí àti ìhà tí kìíní mú òun kọ sọ́lọ̀ ìhà tí kìíní mú ọkọ sọ́lọ̀ ṣé ìmánì rẹ̀ ń lékún ni àbí ń jò ṣé ìbádà rẹ̀ ń lékún ni àbí ọ̀rí ìbádà ṣe mọ́ ṣé ìbẹ̀rù Ọlọ́run bá rẹ̀ ń lékún ni àbí ń dínkù wọ́n náà ní kọ́ ọmọ dájọ́ ara rẹ̀ ìdájọ́ tó bá wá fúnra rẹ̀ ní ó dìtà mi só lè máa lo fóònù àbí ò lè lò ó mọ́ tó bá ti mọ̀ pé ayé rẹ̀ àtọ̀run rẹ̀ da máa lò ó Ọlọ́run dá fún gbádùn ni tó bá ti mọ̀ pé ayé rẹ̀ àtọ̀run rẹ̀ ó bàjẹ́ lọ lè wá nǹkan míì tó máa fi pè ẹlòmíì ó yẹ kó ti sọ Android phone rẹ̀ ó yẹ kó ti sọnù òun náà mọ̀ pé kí ni yóò ní jẹ́ kó wọn bọ́ lọ dáadáa nígbà tí mọ̀ yẹn kó filẹ̀ náà ni tọ́ba tó mọ̀ pé tí wàá so mọ́sẹ̀ rẹ tó ṣe filẹ̀ wàá kún fàdúà kọ́ wa máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa kọ́ máa lò lérí ntọ́da tọ́ba padà ya Ọlọ́run padà sànú ẹ̀ àmọ́ yìí tá à ní tanra wa ó ti di wàhálà bẹ́ẹ̀ bá ṣe fóònù ó lè sọ yẹn di kèfèrí èyí lè di kiri yó àwọn fíìmù burúkú ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters lẹ́nìí tán láwọn ti gbẹ̀sìn wọ́n wo Korea film àwọn míì ń wo China film lábẹ́ jẹ̀lúbáàbù lábẹ́ nìkọ́ àwọn rí sáìdá gbogbo níta bá ń wò
táwọn máa rí ntọ́lọ́wọ̀n fẹ́ kárí àgbọ́lọ́ ní kárí ẹjú àbí ẹ wá ti wọ ọkùnrin tí ó sì síra lẹ̀ ìwọ náà wo obìnrin ó síra lẹ̀ fatiwa ló fẹ́ mú wá pé tó ń ṣe yẹn dá wọ́n pàpọ̀ dá o mọ́tò rí pé kíní yẹn ti kọ́mọ̀ kó o wá fúnra ní fatiwa pé ìwọ náà lè wò ọlọ́run kọ́mọ́sá sọ́ni kọ̀ọ̀kan wa wọ́n jẹ́ alùgbàdì fìtínà o fìtínà tó nìsa fìtínà obìnrin báwo obìnrin ṣe ń fìtínà wa làwa náà ń fìtínà o gbogbo apátápátá kálọ̀ lè bẹ̀rù ọlọ́run ọba wa kò sí oore nínú ṣìnà o kò sí oore kan báyìí ń bẹ ọlọ́run ní wasa sabila ọlọ́run ní ọ̀nà burúkú ni o ṣe rí aburú tí ó jẹun náà ni ọmọ jẹta yóò fi parẹ́ torí kùránì ò ní ṣe kíní kùránì ò ní kúrọ́ ọ wà ní ìrìn ọ̀nà burúkú kọ́ mọ́ sórí burúkú tọ́ba ti yẹ àwọn obìnrin fẹ́ràn mi àwọn obìnrin máa ń pè mí ẹlòmíràn ní òun ti níyàwó mẹ́rin àwọn kan tó ń tẹ́kisì òun kó àwọn fẹ́ fẹ́ òun yóò ní òun lórí obìnrin gbogbo ọ̀rọ̀ rádaràda yẹn ìmọ̀ràn ṣetán ni o ìmọ̀ràn kí ni jama ìmọ̀ràn ṣetán ẹlòmíràn ní agbára ìyàwó kan yóò lè fẹ́ méjì fìtínà ni o ẹlòmíràn lágbára ìyàwó méjì ó lè fẹ́ mẹ́ta fìtínà ni o ẹlòmíràn lágbára ìyàwó mẹ́ta ó lè fẹ́ mẹ́rin fìtínà ni o. wàlíyáhàzàrí alladhina yukhalifuna an amrihi an tusibahum fìtínà ọlọ́run ẹni bá yà pa àṣà nábì fìtínà ó bá o kí lóò nábì sọ man istata'a minkumul ba'a ẹni bá lágbára falyatazawwaj kó lè fẹ́ yàwó ọ lágbára ọ wá ní wọ́n máa yí i ma bí ustaasa ti ń kọ́ ní alẹ́kọ̀ọ́ gan tó bá yí i ma fìtínà ó bá ká tó wá pé wọ́ mùdírù lè kéwìn sẹ́ ti ń kọ́ yín súnà tó bá yí i ma tí ò lágbára ìyàwó mẹ́ta tó lè fẹ́ òye fìtínà ó bá ká tó wá pé wọ́ tó ń kéwìn lọ́dọ̀ ẹ̀ torí gbà tí ọlọ́run sọ fáwọn kan lánàá wípé wọn gbọ́dọ̀ yapa àṣẹ ànábì àwọn sàhábà ní sọ fún àwọn sàhábà òjò wá lọ tí sàhábà náà bá yapa àṣẹ ànábì fìtínà ó ṣe kíní fìtínà ó bá wọ́n jẹ gbèsè jọ ẹlòmíì ìyàwó lọ lè ṣe mọ́síná ẹlòmíì ìyàwó lọ lè ṣe sùlásá ìyàwó nínú ayé yìí náà ni kọ́dà wà ní Sunnah mùsàwá fáwọn sísítà yẹn lẹ́ni sísítà ò ní jẹun tó bá délé onígbà tó bá délé kó tó mọ̀ pé ní tó gbé yẹn ọ̀ràn ni ọ̀ràn èmi náà sọ fún pé ọmọ wọrí ẹ̀yin tẹ́ bá ti ní ká mọ́ fún mi irọ́ nípa o wọ́n jẹ́ okòó sí fìtínà o ìwọ ní kò wà kó rẹ kó tó fẹ́ tó bá mọ́lẹ̀dì láàrin oṣù kan oṣù méjì tó sọ lẹ́ẹ̀kẹta bá ti dé yọ gbowó rẹ̀ tí ó pè é èmi náà sàn tajà ìbájọ́ máa yí mara wọn irọ́ nípa o yọ gbé ẹ̀tọ́ rẹ̀ tí ó pè é yóò fọ́n fatiwa pé wọ́n ní kó máa ṣe déédéé. àwọn mi ti wọ̀ báyìí tó jẹ́ pé kọ́dà tààjù dìgbà kò rí ṣe mọ́ bùkátà ti pọ̀jù kọ́ọ̀mù lọ fìtínà ńlá ẹ wá ṣiṣẹ́ àṣefẹ́ kú kò rí tìláwà ṣe mọ́ yàwó kìíní ọjẹ yàwó kejì yàwó kẹta agbára yàwó kan náà ló sì ní fìtínà ní ọlọ́wọ́n bá aláàkọ́sọ àánú wa o intikas ulama káwọn afọ́ ti máa bá súnà bọ̀ ọkàn yẹ bàrá ọkàn yí padà lógìgì fìtínà ni àwọn jàmáà rẹ̀ táwọn kan bá rí pé àfa ti bẹ́ǹdì àwọn kan ó rí pé dimension mi làfa ṣe kíni làfa ń lò yẹn o ẹ má ṣe kíni ẹ má sọ̀rọ̀ wọn o ibi wọn lọ yẹn là ń lọ ló fi jẹ́ pé káàfó ṣubú ẹni tí ń drive wa kó wá collapse wàhálà ńlá ni lásìkò bùkátà ká máa ṣàdúrà fún gbogbo àwọn àlùfáà sunna kọ́lọ́hún kó bá mú wọn dúró jù báyìí lọ kọ́lọ́hún bá tún wọn ṣe jù báyìí lọ kọ́lọ́hún bá Allah kó bá kún wọn lọ́wọ́ jù báyìí lọ kọ́lọ́hún bá Allah kó bá dáàbò bò wọn jù báyìí lọ nítorí kọ́ ọmọ ṣe nìyẹn ètò pé kọ́ ọmọ sọ́lá ìfẹ́ àwọn àfáà ó gbé fóònù lọ́wọ́ kọ́ ọmọ ní ti rọ́dù tó fẹ́ ṣe fún àfáà sunna kó lè bá fi ṣe yẹ̀yẹ́ ọlọ́wọ́ bá Allah kó mọ́ sàlẹ̀ làwọn akọ́sà àná wa nínú àwọn fìtínà tó wà nílé ayé òun náà ni fitinatu inhirafu shabab àwọn ọmọ tí à ń tọ́ àwọn ọmọ tó ti ṣe dáadáa ọmọ tó ha Qur'an
ọmọ tó lọ Islamic school tí ń borí tẹ́lẹ̀ tí ń ṣe tààjù tí ń gbà wẹ̀ ọkàn lóhun rí admission lọ́ba bọ́ sí institution lọ́mọ bá bẹ̀rẹ̀ sí mugbó lọ́ba bẹ̀rẹ̀ sí mutí ọba bẹ̀rẹ̀ sí mu rọ́bà àwọn fìtínà tó wà nílé ayé sí nìyẹn gbogbo ibi tó bá fọmọ rẹ sí wádìí ibẹ̀ dáadáa o kọ́mọ lọ sí skul báyìí kọ́mọ gbó hostel wádìí àwọn tí wọ́n mójútó hostel yẹn dáadáa torí ọmọ yẹn ẹni tí máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ náà ní ọjọ́ roommate rẹ̀ tí wọ́n jọ ń gbé yẹn ọmọ rẹ̀ olóhùn rí admission olóhùn gbalé síta skul àwọn ní ẹ̀mí rẹ̀ ń gbé ọláwọn mẹ́ta àwọn ọlọ́dẹ abẹ́ onídàgọ́jẹ́ wọn nìkan òun nìkan ni Fatima ti ń kírun Sadé kò kírun Kọ́ńfọ́ kò kírun Rebecca kò kírun ó dòru àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń bẹ̀ wọ́n wo sex film ọmọ rẹ ti ń lò jáàbù òun náà bá wọn wò wàhálà ti dé àbí wàhálà ti dé wàhálà ti dé ọmọ kan ní wọ́n mọ sí yunifásitì kan àwọn tó ń gbé wọ́n jọ ń kírun lóòótọ́ o àmọ́ kò mọ̀ pé wọ́n mú gbó wọ́n sáré pé gbó máa ń rùn lẹ́nu wọn tó máa ní kí ló ń rùn báyìí àwọn ní kò sí kankan bóyá atẹ́gùn ló ń fẹ́ wá láti ọwọ́ àdìyọ́ kan wọ́n ní àwọn fẹ́ dé ibì kan pé kọ́ṣẹ́ àwọn ká lọ wọ́n sá wọnú igbó kan ibi wọ́n ti ń dáko lábẹ́ igi báyìí ni wọ́n kó igbó sí wọ́n wá gbé igi jáde wọ́n wá ń fagbó àfáàrin wọn ó ti hádà di Qur'an lòun wá ní tẹ́ǹsẹ̀ yí ọ̀dà wọ́n ní kíni ọ̀dà wọ́n máa ń fún yàn ní ẹnájì ni ìwọ náà tẹ́sítì ẹ̀ àfáà máa padà tẹ́sítì kìíní orí rẹ̀ ti dàrú bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n bẹ̀ lọ nínú àánú rẹ̀ ọlọ́mọṣàbà fún lálàáfíà dábàá ta a máa ń ṣe kíni jama a máa ń tọ́ ni fìtínà ń bẹ nílé ayé o fìtínà wà nílé ayé o ọ̀rẹ́ méjì ọmọ máa ń ní ọ̀rẹ́ online àti ọ̀rẹ́ offline kọ́ máa sọ ọlọ́tún lọ́sì ń kírun ń gbààwẹ̀ ọ̀dà sókòtò oge sókòtò ń lo nìkọ́ọ̀bù níta ń sọ yìí ọkọjá bẹ́ẹ̀ o ọlọ́run ìjà burú sẹ́ni kọ̀ọ̀kan wa fìtínà nígbà wọn máa wá lọ o asbabu najah ẹ wá rí àbáyọ al-iqbalu ala kitabillahi wa sunnati rasulihi òun náà ní ká dájú kọ Qur'an náà làbáyọ tilawatan ká máa ka Qur'an bẹ́ẹ̀ wọ́n ti ka Qur'an ọlọ́run máa gáìdì ìmọ̀lẹ́ ọlọ́run máa sọ̀kalẹ̀ sọ́kàn yín àwọn ọmọ yín náà ẹjọ́ máa ka Qur'an ẹjọ́ wọn lè ha Qur'an tí o bá sì ha tán kọ́ máa ṣe tìláwà òun ló lè yọ̀yàn nínú fìtínà yìí lẹ́yìn náà oye ọlọ́run bá inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam ká máa wá lo Qur'an ká máa wà tó wà ní Qur'an ká máa fi Qur'an ṣe ìwé tá a máa mú ìwà ká máa tẹ̀lé àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ní Qur'an o wọ́n máa gáìdì kò ní jẹ́ kí ẹ bọ́ sínú fìtínà lẹ́yìn náà sunna Ànábì wa Muhammad sallam yàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ẹ tẹra bọ sunna lójú ọ̀nà Ànábì ní alaykum bi sunnati wa sunnati khulafa'ir rashidin mahdiyyin min ba'di ẹ̀dùn ni ma sunna mi ìkan méjì mo fílẹ̀ fún yín taraktu fikum amrayn kitaballah Qur'an àti sunna lẹ́yìn náà al-mubadara wal-ihtimam bil-ibada ká dára wa gbà kó lọ́wọ́ mo bísí ká gbìyànjú pé à ń kírun wákàtí márùn à ń sì ń gbààwẹ̀ Monday àti Thursday à ń sì dìde lóru eléyìí ó ràn wá lọ́wọ́ torí pé ìbáàdà ọmọ ràn yàn lọ́wọ́ Ànábì ní badiru bil a'mali fitana Ànábì ní ẹ tètè ṣe ìbáàdà o ẹ tara bọ̀ báàdà o kí fìtínà o tó dé tí fìtínà bá dé èyí ní rójú tu ìbáàdà máa o àmọ́ tó bá ti mọ́ ọ la ó ti tó bá ṣe ń bẹnu challenge kan ó ń bẹ nínú fìtínà kan náà àwọn fìtínà tó lọ́mọ fi ń dàyàn o oye ọlọ́run ọba aláwọ̀ padà ṣàánú rẹ pẹ̀lú ìbáàdà tó ń ṣe kíni ìbáàdà tó ń ṣe níparí òun náà ní ká máa ṣe àdúrà azkaru sabah wal masa wọ́n máa kà á láàárọ̀ wọ́n máa kà á rọ̀lẹ́ lórí èyàn òfin ní dàrú èyàn òfin ní yí padà kò sẹ́ńtà dáhùn lè bá bí nǹkan ṣe lọ yìí kò sí kéré tẹ̀yìn lè ké tẹ̀yìn lè wẹ̀já nínú odò fìtínà yìí àbí tọ́lọ̀ bá fàyàn sókè lóbi jẹ́ ẹ má jẹ́ àfi azkaru lẹ̀ láàárọ̀ àtìrọ̀lẹ́ ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ ká máa ka azkaru níparí òun náà ní ká máa rìn pẹ̀lú àwọn ẹni rere tó wà ládùúgbò tó wà níbi iṣẹ́ ká ní àwọn ọ̀rẹ́ tán bẹ̀rù ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ya ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè é olùgbàgbọ́ òdodo ittaqullaha wa kunu ma'a sadiqin ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ dẹ̀ wà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olódodo tí wọ́n jẹ́ lẹ́sìn tẹ́sẹ̀ rẹ bá fẹ́ yẹ oye òun pè ọ́ sákèsí ẹ máa gbéra yín náà tráyà
ọwọ́ fẹ́ wùwà kan sísọ tó máa ní àwọn náà ṣe nǹkan báyìí tọ́lẹ̀ mi bá gbọ́ níta dé láǹṣe mọ́ látijọ́ yìí ọdẹ filẹ̀ tí ìmọ̀ ń bẹ láàrin àwọn ẹni eré ọlọ́run máa ń fi àwọn ọ̀rẹ́ dáadáa ọlọ́run máa ń fi ń dáàbò bò yàn nígbà tí fìtínà bá dé ẹ̀yin náà lẹ́ẹ̀ máa fara yín ẹ̀ máa gbára yín mọ̀ràn ẹ̀yin náà lẹ́ẹ̀ máa bára yín sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa ṣàkólé kan lérí ọ̀rọ̀ ara yín wà láàrin àwọn alùsùnà tọ́wọ́ ti wà ó lè gbọ́ kankan tọ́wọ́ bá sí láàrin àwọn alùsùnà ó lè gbọ́ kankan kú wọ́n fẹ́ dọ̀rọ̀ rẹ rú pé tí mo gbọ́ yìí ó jòdodo àwọn tàbí wà ní èmi náà gbọ́ lánàá irọ́ nípa nǹkan báyìí ló fẹ́ sọ àmọ́ tó o bá sẹ́ni kankan tó ń bá rìn fa innama ya'kulu dhi'bu al-qasiyata min al-ghanam àlẹ́mìlẹ́ àwọn sheep àwọn àgùntàn tó máa ń lọ tí wọ́n ń lọ ní group kìnìún tó fẹ́ mú wọn jẹ ẹ̀rọ ọmọ bá tẹ́nìkan bá súnmọ́ lẹ́sẹ̀ tó súnmọ́ lérí tó súnmọ́ ní lẹ́gbẹ̀ẹ́ ọmọ pé wàhálà ní ẹ̀rọ ọmọ bá àmọ́ àgùntàn tí bá ń dárìn bọ̀ lẹ́yìn tí ò sí lára gúrùpù yẹn kí ni ó ṣe tó bá ti yọ sí báyìí yóò fà wọ́n gbóni yóò jẹ́ tegun-tegun àṣetánì ọmọ àjẹyàn tegun-tegun téèyàn bá sí pẹ̀lú àwọn ẹni rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọn bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́run mọ́sá sí wálé ẹni rẹ̀ ọlọ́run jáde máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ atẹ́gùn gbà fìtínà gbà ọlọ́mọdé ọkọlẹ̀ nìkan kan wa àwa ti wá dire àti rúre ọlọ́mọsá jẹ́ àsọ̀ rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. kullu nafsin dha'iqatul maut ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون